نستعينه ونستغفره ونعوذ بالله تعالى من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وصفيه من خلقه وحبيبه صلى الله عليه وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين. أما بعد فسبحانك اللهم لا علم لنا إلا ما علمتنا فزدنا علما. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم ربنا زدنا علما. اللهم إنا نسألك علما لا ينسى. اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ليتي أتوقفوا الله الشيء الصلاة على محمد صلى الله عليه وسلم. لا لا صلاتنا وبواري النبي وصحابة أتوقع وتوبة لنا وتشلى محمد صلى الله عليه وسلم تجيو في مادية يديه القيام. لينا أما تسواجنا نوجوه فقه الصيام tí a fi ń ṣàlàyé fúnra wa nípa àwọn ìdájọ́ àti àgbọ́yé afẹ́gbàwẹ̀ láti inú tírà Sifaatul Siyaam sallallahu alayhi wa sallam fi Ramadan. a máa bá lọ ní ọ̀rọ̀ tí kìí ṣe ti Allah subhanahu wa ta'ala tí kìí ṣe ti Ànábì sallallahu alayhi wa sallam ọlọ́dọ̀ jáde mọ́jọ tẹnu wájáde ọ̀rọ̀ ìfẹ́ náà àdánwò ní fún àlùfáà àti bàbá ní sọ̀rọ̀ kò mọ̀ sọ̀fẹ́ ní ọlọ́run sọ wá kó ní ìfẹ́ mú gbogbo tí a bá máa sọ kó ló wá máa ṣe àjẹkù ṣe ní ìdí qala Allah qala rasuluhu qala sahaba sọ. لا يستطيع الظاهر والحكم أن الله يريد بعباده ولا يريد بالحسن. وقد أضاف الشارع الحكيم بالصائم الأمور ورفع من حرج إذا فعلها فيريد منها جنتها. ما يباح للصائم فعله ما يباح للصائم فعله. ẹni tó ń gbààwẹ̀ fún Allah subhanahu wa ta'ala àwọn nǹkan tí ò ní sí ọba ní ó ṣàlàyé mọ́dẹ̀mí ilé ọpọlọ ara rẹ̀ kọ́ ní àfi wò in tí ó mú mọ́dẹ̀mí àwọn kankan ó gbọ́dọ̀ jẹ́ ìṣẹ̀lẹ̀ àti Allah subhanahu wa ta'ala. وهو بدليل من الكتاب والسنة وبدليل من الكتاب والسنة. ó gbọ́dọ̀ lákọsílẹ̀ láti inú al-Qur'an àbí láti inú طيب ọpọlọ ọmọ ènìyàn
abá ní ká máa gbé gbogbo nǹkan sórí ọpọlọ mi ènìyàn nǹkan bí ìlú jẹ́tọ̀ kó pa gbogbo ẹ̀ nǹkan míì tó jẹ́tọ̀ ọpọlọ lè sọ fún wa pé èèwọ̀ ni nǹkan míì tó dẹ̀ jẹ́ èèwọ̀ ọpọlọ lásán lè sọ fún wa pé ẹ̀tọ́ ni bọ̀ kí la fi máa mọ ẹ̀tọ́ kí lẹ̀ la fi máa mọ èèwọ̀ innama dhalika birruju' ila al-kitab wa sunnah a padà sínú kitab àti inú sunnah afáàbí wá sọ fún wa pé لا يسمع الظالم ما يضاف للصالح لا يسمع الظالم من قول الكتاب والسنة أن الله يريد بعباده اليسر ولا يريد ma yubah in tí gbà láyé wà fún gbogbo aláwẹ̀ pé ó bá àwọn gbà rẹ̀ lọ́wọ́ kò sí ọpọlọ lè sọ fún wa pé mọ́ débẹ̀ ọpọlọ lásán jẹ́ àmọ́ kú pé àgbóyé Islam tọ́lọ́run bá ti wá lẹ́tọ́ ni ó ti di kí ni jama'a ó ti dẹ̀tọ́ tọ́lọ́run bá ti ní èèwọ̀ ni ó ti di kí ni jama'a ó ti di èèwọ̀ afáfi wá ní la yashukku abdun ẹrú kan ò gbọdọ̀ ní èméjì ẹrú wo tọ́ọ̀yẹ̀ ẹrú tó ní àtàà ayé ta'atullahi wa ta'atu rasulihi sallallahu alaihi wasallam وقرأ الكتاب والسنة ẹrú tó ṣe kó lágbọ́yé al-Qur'an àti súnnà kò gbọdọ̀ níyè méjì lórí pé anna Allaha yuridu bi'ibadihi al-yusr pé ìtọ́lọ́wọ́ ọba fẹ́ fún àwọn ẹrú rẹ̀ ìtọ́lọ́wọ́ ọba fẹ́ fún àwọn tí ń gbáfà fún al-yusr ìdẹ̀kùn ló fẹ́ fún wa wala yuridu bihim al-usr in tí ó máa dàbí ìlera ọlọ́wọ́ bó fẹ́ fún wa وقد أراح الشارع الحكيم الصائم أمورا Ash-Shari' al-Hakim ó ti fi gbà láàyè kalẹ̀ fún wa níbi àwọn nǹkan kan wa rafa'a anhu al-haraj idha fa'ala ó wá gbé ìnira tẹ́lú ọmọ fíìlì pé kí ní ìwọ̀n wà pọ̀ fọ́n tí pé pẹ̀lú ẹ̀ máa wùlẹ̀ wọ́n fi ìgbà kan ìgbà láàyè rẹ̀ wá látinú kí ní jama'a látinú al-kitab was-sunnah ويلزمها بأدلتها afáàlámà wá kàwọn kan náà lẹ́yọ kọ̀ọ̀kan bí adillatiha bí máa dá bí adillatiha náà الأول الصائم يصبح جنبا as-sa'imu yusbihu junuban àkọ́kọ́ nù mas'ala nípa ẹni tó gbáwẹ̀ ṣùgbọ́n bá ti kà nínú àwọn áyà tó lọ síwájú ibi al-ana bashiruhun tó fi débi wa kulu washrabu hatta yatabayyana lakum al-khaytu al-abyadu min al-khayti al-aswadi min al-fajr ìjọ́ mi wá máa ń bẹ ẹni tó ń gbáwẹ̀ tọwà jẹ́ bá lè lé tó níyàwó lásìkò sáàrì àbí before sáàrì wọ́n ti wá dára jẹ́nàbà àtọkọ àtìyàwó èyí tó jẹ́ súnnà fún gbogbo bá lè lé ìlúfilẹ̀ hadhihi al-hala o ní pé èyí tó dájú ní súnnà ní ká má máa gbé jẹ́nàbà ká má máa gbé jẹ́nàbà ká make sure pa wẹ̀ tán nígbàtà bá ti parí jẹ́nàbà àbábá ti wọ́n jẹ́nàbà wọ́n wọ́n lọ́dá fi hadith pẹ̀lẹ́yàn ò bá ti ẹ̀ wá rí mísì pé à inú rọ́gbẹ́ dá sí ní ilé oòrùn yìí kò ní púpọ̀ ní èrò pé mo lè gbẹ̀ báyìí wọ́n at least kí yóò lọ ní dàgbàlá àlùwàlá yìí ò sọ ẹni ìyẹn dẹni tó mọ́kù nínú jẹ́nàbà àmọ́ yóò gbé kúrò ní pé ó ti ẹ̀sùn tẹ̀rù pẹ̀lú ẹ̀ pé tó complete albayanu rẹ̀ hàrí ṣùgbà hàrí ṣùgbà ẹni tó dára jẹ́nàbà tó wá ṣàlùwàlá àlùwàlá yẹ ò sọ dẹni tó mọ́kù nínú jẹ́nàbà ọkàrẹ̀ náà ọkàrẹ̀ ẹni tó dára jẹ́nàbà tí ó wẹ̀ ẹ̀pín bẹ́lá òun náà àmẹ́ni tó ṣàgbà alákó tó sùn kó lóore ilé òun ẹni ó ṣe dá parí lẹ́ni ó dára jẹ́nàbà náà ní kó mọ́ relax
ìyẹn lè yẹn bá dára jẹ́nẹ́bà tán ó lè fẹ̀yìn lélẹ̀ díẹ̀ àmọ́ sọ ti kó o fẹ́ sùn mọ́júmọ́ ìyẹ̀jú àti dìde lọ́rí wẹ̀ ìyẹn ló dáa jù èèyàn wá lè wẹ̀ ìyẹ̀jú àti dìde lọ́rí ṣe àlùwàlá èèyàn wá ṣe bẹ́ẹ̀ èèyàn wá sùn ṣẹ́yìn tó bá wá sùn bẹ́ẹ̀ lẹ́sẹ̀ àwọn onímọ̀ aláàárẹ̀ ìtòrò lẹ́sẹ̀ àmọ́ hádà náwó mọ́kànlá hádà náwó mọ́kànlá oorun tó sùn yẹn oorun tá a kò ríra àfẹ́ kò sùn èyí tá a fẹ́ gangan ni kó wẹ̀ jẹ́nàbà kò wá lè wẹ̀ kó ṣe àlùwàlá mọ́ṣálà tó wá kàn wá níbi ìyẹn ni pé ó wá jẹ́ pé wọ́n àwẹ̀ láwá wá ẹni ó dáná jẹ́nàbà tá a ní súnà gangan ní ká wẹ̀ yìí kò lè wẹ̀ a ní ìtò pọ̀wọ́lé ní ká ṣàlùwàlá kò ṣàlùwàlá àbótí ẹ̀ ṣàlùwàlá alálùwàlá rẹ̀ kò sọ́ di ẹni tó máa ó wá tàbí sí sáàdì àbí sáàdì náà ni ó bára ní state of janaba ó wá jẹ sáàdì sọmọ apá tó ti kọ́ kọjá náà pé tó dánú sáàdì ní káàkiri rẹ̀ ìgbà tí ó fi jẹ sáàdì tán alifájàrí ti yọ tálifájàrí bá ti yọ kí ló ṣẹlẹ̀ jama àwẹ̀ ti bẹ̀rẹ̀ ó túnmọ̀ sí pé ó gbé jẹ́nàbà wọnú àwẹ̀ sáwẹ̀ rẹ̀ lálàáfíà tó lálàáfíà láwọn afá ìgbẹ́ fún àpé ààdá nígbà Yorùbá ọmọsáàdì ilé ìwà nínú ta gbàgbàwẹ̀ láyé rẹ̀ tó bá wáyé bẹ́ẹ̀ sí láì àmọ́ má sí àárín ìgbọ́ rẹ̀lú mi kí wá pọ̀ ní máa ké kò ní kí ó kò ní gbọ́ kí ní ẹjú dáadáa má sì pé iná wá ń wí ni pé ọdí pé dágún mẹ́jọ àárọ̀ ìgbé dágún mẹ́jọ àárọ̀ sáwẹ̀ ni ó bàjẹ́ àwẹ̀ kọ́ ni ó bàjẹ́ àmọ́ yóò sọ ẹni pé ọ̀ iṣẹ́ rú níwájú Ọlọ́run ìdí ni pé sọ̀rọ̀ ní kí àṣùbà at least ọ́sá fi kí ni jẹmọ́ ọkẹ̀ àṣùbà tó náà kí n tó wá mi lè mú dágún mẹ́jọ àárọ̀ lára ẹni náà kí àṣùbà ní tó ró gbọdọ̀ wẹ̀ síwájú kó tó lè kí ó tó lè ṣe sọ́lá àmọ́ pé fájìrù bá lórí ẹ̀ àdá mímọ̀ àjọba ó lè sọ ẹ̀mù ó sì lẹ́rìí ilẹ̀ rẹ̀ ọlọ́wà nínú dáadáa Muhammad sallallahu alaihi wasallam náàbí mọ́ ń ṣe tó ẹgbẹ́ àmìfájìrù ó dé bá náàbí sallallahu alaihi wasallam ànábí sí ní jẹ́nàbà lára jẹ́nàbà tó kọ̀ méjì látara ìyàwó ilé rẹ̀ ànábí ó ṣẹ̀ṣẹ̀ wá wẹ̀wẹ̀ jẹ́nàbà bá àtàlùfàjì lẹ́yìn ìgbà tàlùfàjà ti lọ ànábí ó sì gbà wẹ́jọ́ náà sallallahu alaihi wasallam ibẹ̀ wà mú kí ní gẹ́gẹ́ àmọ́ sábà ṣùkúnra wa ànábì kọ̀kọ̀ ànábì a máa ń wádìí rẹ̀ gẹ́gẹ́ bá ṣe máa ń wádìí gbangba ànábì sallallahu alaihi wasallam bèèrè láti bá kẹlẹ̀ ìdọ̀mà àwọn onímọ̀ tó kú àìmọ́ wádìí kọ̀rọ̀ wọn tó bá wádìí kọ̀rọ̀ àwọn àfá ọ̀n tàjá sásá nìyẹn ọ̀n wá tí kò yẹ kí ọmọ wá wádìí rẹ̀ ọmọ bèèrè àfíẹ́sì rẹ̀ tí ó kún ọ pẹ̀lú yóò wọ́n bèèrè rẹ̀ èyí tó bá fẹ́ lẹ́pọ̀ ọmọ ní kí ní jẹ máa ọmọ àmọ́ ìjà lè wádìí tàbí àlèwádìí kí ló dé tàbí ó ṣàlàyé kí ló dé tàbí lè wádìí kọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam lẹ́ṣ faddal aywa torí ká Ànábì sallallahu alaihi wasallam òjíṣẹ́ tọ́lọ́wọ́ bá rán sí wa ní oúnjẹ lábẹ́ mọ̀ wò kọ́ sí táà bá wá mọ̀ kọ̀rọ̀ rẹ̀ yẹn kọ̀rọ̀ tí wá náà báwo láàrín ti fẹ́ pàtẹ́kẹ̀ wọ́n tá bá ti mọ̀ kọ̀rọ̀ Ànábìkẹ́ bá náà bí ṣe rí nínú lè ní nínú sí mọ̀ sí láì nínú kẹ́kọ̀ọ́ mẹ́ ló fi jẹ́ pé láwọn sọ̀hábà ridwanullahi alaihim náà fi mọ́ lọ lé Ànábì mọ́ lọ bèèrè àfíẹ́sì Ànábì náà fi ń wá ti kébù Ànábì ṣe mọ́ ṣe bá dà tó lóòrùn láwọn ìyàwó Ànábì náà ṣe sọ fún wọn àwọn náà fi pamọ́ tó rábà pé ẹ̀kọ́ náà fẹ́ kọ́ ní Ànábì sallallahu alaihi wasallam Ànábì máa ń sùn lóru èsì mọ́ dìde yẹnà fílá bó wá ní ẹ̀yìn ìyàwó Ànábì ń sí lọ́pọ̀ láyá pẹ̀láwà ìyàwó rẹ̀ dáadáa Ànábì sì mọ́ gbà rẹ̀ báyìí Ànábì a mọ́ gbà rẹ̀ gbà ní kúdá tẹ́mọ̀ tó pé àbíkò ní jù
Ànábì ó tún fún àwẹ̀ ẹlẹ̀ láwọn àsìkò míì ẹsẹ̀ bí àbí ètì ẹgbẹ́ àwẹ̀ mí lẹ́yìn Ramadan náà. Ó jẹ́ báwọn sàábé ìgbà táwọn gbọ́ yóò ká annahum taqalluha wọ́n fojú kéré ẹ̀ pé ó ti ádára méjì tí wọ́n ń ṣiṣẹ́ kéèkéé báyìí. Àmì ìwà ni wẹ́ ṣe mọ̀ pọ́nà ti fún ní gbogbo ẹ̀ṣẹ́ tí ẹ̀ tí ṣe ti ẹlẹ́ kiri bẹ́ ìmí ní ìkan bá ní èmi tèmi èmi ò tún jẹun ọ̀sán máa gbogbo ayé tèmi àwẹ̀ ní màá gbígbà. Ìkan ní àṣẹ́yìn ni wọ́n mú lọ́dé mi tèmi ọ̀run níyàwó dè yìí èmi ò tiẹ̀ nífẹ́ yàwó kankan níyàwó. Ìkan ní èmi tèmi mi oṣù lóòrùn wọn òun ráfíà ni wọ́n ti jà sí ìbọ́ gbogbo nǹkan gbọdọ̀ máa lékìlì jọba àlà Ànábì wá jáde sí wọn tí ẹ̀yin lẹ́ ń sọ báyìí ẹ̀yin náà ẹgbọ́ o bí mo ti rí lẹ́ ti gbọ́ o. Àmọ́dẹ́ ẹ̀bá mọ́ tọ́bá léyàn ń mọ́ Ọlọ́run jù mo ní mọ̀ ń pa Ọlọ́run jù yí lọ. Tọ́bá sì léyàn bẹ́gbẹ̀rù Ọlọ́run gbogbo tẹ́gbẹ̀gbẹ̀ mẹ́sí ohun ẹ̀ débì kankan ó bẹ̀rù Ọlọ́run jù yí lọ. Àmẹ́mì náà lẹ́gbọ́dọ̀ tẹ̀lé bẹ́ tí wọ́n wò mí mo máa ń gbàwẹ̀ mo máa ń túnú gbà mí mo máa ń dìde lóògùn ẹ̀nà fílà ó sì tún máa ń sún wọ́n àtàzà wọ́jú nìsá kódà mo máa ń súnmọ́ àwọn ìyàwó mi. Faman raghiba an sunnati yàlọ́rù ẹni bá fìlà náà méjì mo là kalẹ̀ ẹni bá ilé gbé lẹ̀ kàlẹ́ ìsàkíyè ìṣọmọlẹ́yìn àtẹ́bí sọ́dọ̀. So ìdí nìyẹn ló fi jẹ́ sí pé irú bí a ń lọ wájú Ànábì dé ìgbàláyé débẹ̀ ni ká máa kọ̀rọ̀ Ànábì ká sì máa gbàǹgbà rẹ̀ ká máa kí ló ń ṣẹlẹ̀ nínú ilé Ànábì àti tí ń ṣẹlẹ̀ ní gbàǹgbà àmọ́gbé eléyìí tààrà máa mọ́gbé ẹ̀pá rẹ̀ Ànábì ni ó sọ̀rọ̀ wà. Tábà wádìí ẹ̀pà àwọn onímọ̀ èyí tó bá dá parú ẹ̀ láàmú wádìí èyí tó bá dá ọba lọ wádìí àwọn ẹ̀mí ìtọ́ tí ń rí pé ìtọ́ tí lọ ń gbọ́ ọ tí ń gbọ́ bí tó ní mímọ̀ tán kù sí ẹ má wọ́rí ìwé ilé ìkọ́ ni mo fẹ́ tí mo mé ìkọ́ yìí èmi kàfẹ́ máa bù náà tí mo ń kí ètò àlùbáyà àtàbàjẹ́ níta àwọn wá nípa wọn tá bá rí pé lọ́dún ní mímọ̀ ẹ̀kọ́ tá a fi ẹ̀kọ́ lára wọn abánẹ́gbà Muhammad sọ̀rọ̀ àtúnlá Ànábì fìlẹ̀ mẹ́tọ́ fi wà lọ́tọ́ ìbínú ni ìyọnu ni gbogbo tá Ànábì mọ̀ sí yóò mọ̀ balance. Ṣùgbọ́n yàn ẹnìkan ní Sheikh Islam ẹnìkan ní àfá ẹnìkan ní mu'allimu ẹnìkan ní doctor ẹnìkan ní professor èyí tí ma ń ṣe gbogbo èèyàn tí ma ń sàwọn táwọn náà bá ń bínú wọ́n lè mọ́ sọ tí kò yẹ kó jáde lẹ́nu wọn ìwọ wá rí ìwẹ̀ lọ́dọ̀ níwọ̀ wá nípa àfá náà tó bá bínú báyìí kódà wọ́n mọ́ ń ṣe pé wọ́n náà wá lọ́ mọ́ ṣe pé ọ̀rẹ́pọ̀ gidi kọ́ lò àfá ni ọ̀gbọ̀n ìyá alákùnlẹ̀ ẹ̀lú ìyẹn pàdé sallallahu alaihi wasallam àdíjọ́ alọ́ jẹ́ Àìṣà ipa Nabi sallallahu alaihi wasallam ìyá ńlá wa Àìṣà ìyàwó Ànábì ni wọ́n Ummu Salama ìyàwó Ànábì ni wọ́n radiyallahu anhuma wa an shamala ajma'in. a ní alìfájírù mọ́ ń bá Ànábì láìpẹ́ ìgbà wa huwa junubun min ahli Ànábì ó sì máa ní jẹ́nẹ́bà lára látara àwọn ará lé rẹ̀ Ànábì ó ṣẹ̀ṣẹ̀ wá gbẹ̀bẹ̀ jẹ́nẹ́bà wọ́n yẹ sún ó sì gbàwẹ̀ jọ́nà. Abdullahi bin Mas'ud radiyallahu anhu wa an sahabati ajma'in oni law ataytu imra'atan min al-layl oni tí n bá súnmọ́ ìyàwó mi kan lóru thumma taraktu al-ghusla 'amdan hatta usbih oni mo wá mọ̀ọ́mọ̀ mo wá fi wíwẹ̀ jẹ́nàbà kalẹ̀ tálífàjà fi wá yọ lam yamna'ni min as-sawm oni tí mo ṣe yẹn kò kọ́ dí mi láti gbààwẹ̀ o innama ataytuha mo súnmọ́ ìyàwó mi lásìkò tí mo súnmọ́ ìyàwó mi wà yí àtẹ̀hìlò ní ẹ̀tọ́ ló jẹ́ fún mi gbàdá. So òru téèyàn ṣe jẹ́nàbà ń gẹ́gẹ́ ó ní ó sọ́gbà yẹn lẹ́tọ́ a ti wá ṣe nǹkan gbà tó lẹ́tọ̀ọ́ stéètì jẹ́nàbà láwá wà tàbí kọjá àgbàyànù adẹ́ so ìyẹn ò kó bá ká gba gbogbo yìí tàbí yìí à ń sọ bá wọn tó lọ́kọ nílé tó ní kí ni oníyàwó nínú ẹni bá ṣe lọ́nà àrámù tó ṣe àgbákò wájọ́ ọ̀rọ̀ wọn lọ rí ṣe ìsìná lọ rí ní girlfriend ẹwà sí ìlú àmì bẹ́ẹ̀ ọlọ́run ní já ṣàgbákò wájọ́ ọlọ́run afáàní ọlọ́run ọkànù bákanáà ẹlẹ́ẹ̀kejì wá ní as-siwāku lis-sā'im ó ní aláwẹ̀ máa rí pápó ó máa rí kí ni pápó
قال صلى الله عليه وسلم Aha. لولا أن أشق على أمتي أمرتهم بالسواك عند كل سجود. Òṣèlú sallallahu alaihi wasallam lawla an ashqa ala ummati. Tí ó bá jẹ́ kí mi ò fẹ́ fara ní àwọn àdúgbò mi, la amartuhum bis-siwak 'inda kulli wudu. Mi ìbá pa wọ́n láti kí wọ́n gbọ́dọ̀ mọ́ ṣàlùwàlá, wọ́n gbọ́dọ̀ mọ́ rí pápò níbi gbogbo àlùwàlá tí wọ́n máa ń ṣe. Níbi kò ṣe ṣìnà, kò sọ pé àfi nínú Ramadan. Àwọn fáwọn sọ pé ولم يخص الرسول صلى الله عليه وسلم الصائم من غير Ànábì ò yọ aláwẹ̀ lẹ̀ àtọ̀sẹ́ni tí ìṣe aláwẹ̀, Ànábì tú gbogbo ọ̀rọ̀ yẹn kalẹ̀. Fàfihàn àtà níbi ilé ìtawà dánúdà Ànábì yìí. Ẹ̀rí ìtọ́ka ń bẹ́ẹ̀ fún wa lórí pé ìmọ̀ rẹ̀ pápò fáláwẹ̀ àti fẹ́ni tí ò kí ń ṣe aláwẹ̀ níbi gbogbo àgbàlá tí wọ́n bá ń ṣe àti gbogbo àti wọ́n bá ń kí. Torí pé kárípà Ànábì bẹ́ yọ aláwẹ̀ lẹ̀ ní Ànábì ó yọ lẹ̀. Ìkan náà sọ̀hábà radiyallahu ta'ala anhu ìgbà tánà bí ṣàlàyé bí ó ti máa ṣàlùwàlá. Ànábì wa ni wà bá Netflix ṣá. Ànábì ní omi tó fẹ́ máa fi símú yẹn, make sure kó fi símú dáadáa. Illa an takuna sa'iman. Àfi tó bá jẹ́ tí ń gbàwẹ̀. Ó lọ sí pé tó bá gbàwẹ̀, fi omi símú dáadáa. Tí ẹ bá dẹ̀ fi omi símú ìtumọ̀ rẹ̀ ni pé omi tá a fi símú lè kọjá, ó sì máa lọ já padà. Níbo? A mọ̀ lọ fílẹ̀ lọ́nà. Ṣùgbọ́n ní tí máa ti ń bẹ̀rù àwẹ̀ máa fi ọ̀rà dé ṣe ní kí ní jẹmọ́ ṣe ní tòsí. Ilé ìlàbí fi mọ̀ kí àkíyèsí kan bẹ̀ tó yẹ ká pè gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwátá máa ń ṣàlùwàlá ọlọ́wọ́ sàlẹ̀kún yóò tún gbogbo wá sí. Ẹlẹ́lómi tí máa ń ṣàlùwàlá ọ̀nà ló fẹ́ ṣe ìṣẹ́ṣàkùn ìwà gbogbo báyìí. Ìṣẹ́ṣàkùn kọ́ lọ sí wọn báyìí ọ̀lá ìbáwọn kọ́ lọ sí ṣe ọ̀gbá kí lọ sí ọ̀gbá báyìí. Ọjọ́ ìrìn ayọ́ àwọn fọwọ́ kan ní kí lọ sí jẹwa ọmọ ọ̀tọ̀ bó láti mọ́ ṣe istinshaq ọ́bù omi báyìí. Istinshaq kò mọ́ ń lọ pẹ̀lú afẹ́fọ́ ẹnu ni. Tá bá ti gbó omi àlùwàlá sọ́wọ́ a wá mú omi yẹn a bù sẹ́nu, ó máa wá kú kínkín ní pàkọ́yá, ó gbọ́dọ̀ bẹ́tù ọ̀pọ̀ sẹ́kù nínú ọwọ́ rẹ̀. Èyí tó bù sẹ́nu ìyẹn ni wàá gbó jìgìjìgì, ìyẹn ni mọ́ lórí làbúdà mi antabot ó bá ti wá gbó ọkọ̀ ọ̀tú ọ̀tí ṣe mọ́ jùlọ lẹ́yìn tààrí ọ̀tí síta. So wá ní kínkíní tó wá ṣẹ́kù níbi ọwọ́ òun lábẹ́lọ fi ṣe istinshaq, ó wá gbé sí ibi ihò mú rẹ̀ báyìí, ó wá fà á sókè, ó wá mú ọwọ́ òsì rẹ̀, ó wá gbé wá síbi imú, ó wá fi fà á padà. Fífà á símú yẹn ó ní istinshaq, fífi ọwọ́ yìí tí bọ́lẹ̀ padà ó ní istinfa, ó ní máa bá hadhihi sunnah. So omi tá bá bù tá fi sẹ́nu tá haraka tá ṣe mọ́jú rẹ̀ tá túránù àṣẹ́kùbọ̀ rẹ̀ láàfin sí mú a sì fin àbọ́ mọ́jú ọpá ẹ lórí. At the same time baligh fil istinshaq, fin sókè kó wá fọwọ́ sí síbi òkè mú báyìí kó fi dá omi yẹn padà. Hadhihi sunnah. Hadhihi sunnah. Àmọ́ ìtí kálukú mọ́ sàlù aláàpàá báyìí. Èmi yóò kò ní ẹ̀kùn àmọ́ pàdé rẹ̀, yóò sì túnmọ̀ bí fàárí sàlù àlá. Kò bá súnnà mọ́ wọn. Kí a rí jọ máa kò bá súnnà mọ́. Hadhihi sunnah. Al-bayan wà rẹ̀. So, ìjọta Nábì wọn sọ fún sàbẹ̀ pé wà bá fil istinshaq, make sure pó fi omi sí múdò kòngó kòndókè, illa an takuna sa'i. Àbí tó bá ṣe pé òǹgbà rẹ̀. Ànábì sallallahu alaihi wasallam tó wá sọ ilé tó yọ aláwẹ̀ lẹ̀ níjọ́ tí ń sọ̀rọ̀ istinshaq. Ìgbà tá Ànábì ń sọ̀rọ̀ pákó tó yọ aláwẹ̀ lẹ̀. Lawla an ashqa ala ummati la amartuhum bis-siwak 'inda kulli aw 'inda kulli salah. Al-bayan wadih. Bẹ́ẹ̀ ló ṣe wá jẹ́ pé rírun pákó yìí ó wà general, a generalize rẹ̀ ní gbogbo àsìkò, kò bá jẹ́ inda zawal, qabla zawal aw ba'da, kò bá jẹ́ before oòrùn tó yẹ kó látàrí aw ba'da zawal. Wallahu a'lam. Kí ló máa wà fà mọ́rọ̀ ìwá ní pé àwọn míì nínú àwọn mọ̀dáàrí wọ́n dúró pé aláàwẹ̀ tí a bá ní pákó kò lè rún pákó yẹn ba'da zawal, kò lè rún pákó lẹ́yìn tí oòrùn bá ti yẹ̀ kúrò látàrí ipé tásìkò zuhur ti wọlé.
wọ́n ní ṣùgbọ́n ó lè rún pákò yẹn qabla az-zawal before kó tó di pé òòrùn yẹ kúrò ní àtàrí. Al-bayan wáadẹ́. Naam hadha la dalila alayhi. Hadha la dalila alayhi. Ilé yóò lẹ́rì. Ṣarútù pé qabla az-zawal aw ba'da az-zawal, ṣé tá a bá jẹun qabla az-zawal, ó bá rẹ̀ jẹ́ àbí ó bá rẹ̀ jẹ́? So before kí zúrì tó bá jẹ́ àbí ó bá jẹ́? Ẹbẹ́ náà ni after tí zúrì bá tó. Meanwhile, Islam, ìnira tí Islam ò fẹ́ fún wa, òun lẹ fẹ́ mọ́ ẹfẹ́ create ẹ̀ forcefully. Al-bayan wáadẹ́, túmọ̀ rẹ̀. Ìtumọ̀ rẹ̀ ni pé àwọn tàkọ́ yálà pé gbogbo ẹni tí bá ń gbààwẹ̀ ní táwọn gbé lórí nù, gbogbo ẹni tó bá ń gbààwẹ̀ tó bá ti ń di àsìkò zawal, aláwẹ̀ tí mọ́ ń fìlì àwẹ̀, àìjẹun ó ti fakáláwẹ̀ mọ́ fìlì ebi, àìmú yóò ti fakáláwẹ̀ mọ́ fìlì òǹgbẹ. Àwọn ní nítorí ẹ̀ ó wá bẹ́tà kó mọ́ wùlẹ̀ débi sàkání nǹkan tí ó jọ pé ń jẹun àbí sàkání tí ó jọ pé ń fìlì múmu lórí wá débi pé mọ́ rìn pápò lẹ́yìn zawal. Wọ́n àwọn bá débi pé mọ́ wẹ̀ lẹ́yìn zawal pé ìgbà tó lè wẹ̀ òní qabla zawal. Hādhā lā dalīla ʿalayhi. Gbogbo ṣáàtù ní ò lálàáfíà, ọlọ́mọṣà fún ní àgbọ̀rí ọ̀rọ̀ rẹ̀. Meanwhile, àwọn sàhábà ridwanullahi alayhim tó wájọ́ mọ́ kí wà ní ṣùgbọ́n àkọọ́lẹ̀ pé wá fún adọ́rọ̀ ìgbẹ́jọ́ ọ̀nà tí wọ́n mọ́rin pápò gan. Abdullahi ibn Umar radiyallahu anhu anhu lam yakun yara ba'san bis-siwāki lis-ṣā'im. Àìmọ́ ìgbà ní mọ́ sọ pé kò sí láì fi ó ẹni tí bá ń gbààwẹ̀ orin pápò sí láì fi bẹ̀. Ziyad ibn Hudayr olóṣọ̀rọ̀ kan nípa Umar ibn al-Khattab. Ó ní ma ra'aytu ahadan adwama siwākan wa huwa ṣā'im. Ó ní bí tí rẹ̀ nìkan tó tún ní máa kárí pápò ń gbà tí máa ń gbààwẹ̀ lọ́wọ́ min Umar ibn al-Khattab tó tọ́ Umar ibn al-Khattab. Umar ibn pápò gan nínú ààrùn. Ziyad tó sọ ń bí ìwáyà mi, ó lóhun lẹni tó ní pápò tó Umar, ó ló kẹjá sí pé pápò tí Umar máa ń lo pápò gbígbẹ ni, kìí sábà lo pápò tútù. Ìyẹn fatáwọn míì tó bá dìmú látara sáàbí, àwọn míì bá dìmú àwọn àfáà pé a já sí pé pápò tá a lè lò ó ní pápò tí ó lè taste. Àwọn yóò gbé yóò wá tí ò ní gírí tó máa lè taste, pápò sí wá lè taste. Àgbàgbà rẹ̀ àwọn mí ò pè wá látàrí jẹ́ òkè tí ó bá ti ẹ̀jẹ́ bẹ́ ó jẹ́ pápò gbígbẹ ara ní ìyí náà sọ̀rọ̀ mẹ́. Kí ló fà á? Ó ní pé atúnrẹ́rí míì náà látọ̀dọ̀ Abdullahi ibn Umar àti Abdullahi ibn Abbas. Fáwọn náà mẹ́rin pápò. Abdullahi ibn Umar ọlọ́ ní la ba'sa an yasta'ka as-sā'imu bis-siwāki lọ́tọ́ níwájá. Gẹ́gẹ́ bí tí bá ń gbàwẹ̀ àti pápò tútù àti pápò gbígbẹ kò sí ìtí ò lè rí inú méjèèjì. Abdullahi ibn Abbas radiyallahu anhu wa anhum ajma'in ó ní la ba'sa bis-siwāk, kò sí láì fi bí pápò rírun al-akhdar, pápò tó green lè sọ ìfàláwẹ̀. Ṣé mọ̀ túnmọ̀ pápò tó green tí ewé tútù tí ó ti gbẹ. Mìnúhùnà láàrín sọ pé òpó aláwẹ̀ kò sí láì fi káláwẹ̀ ó fọnú rẹ̀. Ibi àwa ti wá lóde lónìí láti wá lo paste àti toothbrush, kí wá ní ìdájọ́ rẹ̀? Ìdájọ́ pápò náà lò náà ni. Àmọ́ àbúwà wà kí hadari shadid. A ṣọ́ra, kí ni ṣọ́ra wa ni pé ìwọ tó fẹ́ lo paste àti brush má lọ rèé sí pé ọmọ lọ rèé gbé paste yẹn ni wọn. Ìyẹ̀jọ́ yọmọ kéèkéé lọ́wọ́ sáàlú àwọn ọmọdé, ní ó sì máa ńlá paste. A sọ paste di sweet, wọ́n máa ńlá àwọn màmí náà bẹ́ tí wọ́n mọ́ sí báwọn. Wọ́n tó bá mọ́ sí bẹ́ẹ̀ mọ́ sí bẹ́ẹ̀ báwọn. Àwọn kọ̀ọ̀kan ni wọ́n ti rẹ̀ ọsí wàbá wọ́n náà mara rẹ̀ tí wọ́n náà gbọ́ mìsọ́bà torí rẹ̀ ní sí ń sọ ìtí ń sọ lọ́wọ́ yìí. Ma ńlá paste yẹn ṣe sweet yìí ṣe kí ni jọba wọ́n mọ́ fi ń fọnù tàbálẹ̀ ní fọnù àmọ́ ń tú dànù tó ti gbọ́ máa tú dànù wọ́n máa ń gbé mi má tí ẹ bá tó ti wá ń gbàwẹ̀ tó bá ilé ti gbé mi àwẹ̀ rẹ̀ ti já ọ̀ láwẹ̀ rẹ̀ bá sì ti já àní fọnù jẹun àìjẹ́ dáná nú àwẹ̀ tó ìlú kan pa ọ́nà dáná dání wá ibi ó pa ọkọ̀ nínú jẹjẹ pọ̀ tó wá nígbà ládáwájú ọlọ́ àní ṣàgbàgbọ́ ọ̀nà méjì o
sàmìjà wọn a sì ní padà ní ọ̀nà méjì alákòókè kí la fẹ́ mú bẹ̀rẹ̀ pé àti aliyabis àti arúlátọ̀ kò sí láì nínú kankan nínú méjèèjì ọlọ́mọṣà fún alágbọ̀lẹ̀ ọ̀rọ̀ rẹ̀ so ilé ìdá káàrí pápó àti káfọ́ nínú tí ò sáburú bẹ́ẹ̀ fún gbogbo ẹni tí ó bá ń gba àwẹ̀ náà. المضمضة والاستنشاق المضمضة والاستنشاق المضمضة ó ní ká máa fomi sẹ́nu ká gbó jìgìjìgì ká tún padà látà ń ṣàlù àlá والاستنشاق ó ní ká fi omi sí ìmú wa ilé ìgbà kò sí láì fi mẹ́fẹ̀ ní ti máa ń gbá rẹ̀ nítorí kò ṣe ńlá sallallahu alaihi wasallam كان يتمضمض قال النبي صلى الله عليه وسلم إما شمضمض إما بومسن بوجيكتي شودانو nígbà tí máa ń gbà lọ ويستنشق النبي sì máa ń fi omi símú وهو صائم sì ń bẹnu àwẹ̀ àmọ́ Ànábì kọ kíní kan bẹ́ni tí bá ń gbàwẹ̀ o من المبالغة فيهما ẹni tí bá ń gbàwẹ̀ kó má jẹ́ kí mọ́dúnmọ́dọ̀ rí pọ̀ omi tó fẹ́ fi ṣẹ́nu mọ́jẹ̀ lọ tí ń gbó tí ó wà já sọ́nà má sì tán rẹ̀ o gbogbo àwọn àṣírí dáńtú yìí àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ nígbàtà náà kiri Dubai lọ ní kálùgbó máa gbà nípa kásìkò oró tó ọwà débi àlùwàlá tó wà bomi sẹ́nu tó wá gbà áàfún tó bù sẹ́nu wọ́n ti gbé mi àwẹ̀rẹ́ já o àwẹ̀rẹ́ ti kí ni jọba ó já o a sì bẹ́yìn tó ní abẹ́ ìpọ̀lọ́lọ́ ọ̀pọ̀lọpọ̀ ìbẹ̀rù Ọlọ́run tí ń wà lára ti láti kékeré ṣòwò náà ìyá jẹ́ kí bẹ̀rù Ọlọ́run wà lára ti ẹ̀dà láti kékeré tó bá ti ń ṣàdù àlá má jẹ́ kí kankan ó kán sí ẹgbọ́n náà fún o má sí máa bà gbé mi ìkan ló ṣe bẹ́ẹ̀ lọ́dún kan ìní dápọ̀ rẹ̀ ó ti máa bà lómi mi ìdọ́nà ti ń ṣàdù àlá ó kàn á bá mi lọ́bìsì ní tí ẹ̀rán ti fi dárò àmàrùn-ún ní bí àyè ìsìn tí ẹ bá ṣàrọ̀ láti ṣíbá ìyẹn kan bomi sẹ́nu ní jẹ́ ìwọ̀n gbó ìyẹn kan ṣe mistake ní ó kà já sí ọ̀nà fún ní ọ̀rẹ́ wa ọ̀ṣẹ́ mistake àbí ògbẹ̀ẹ́gbẹ̀ onílò tó gbẹ̀ẹ́gbẹ̀ ṣùgbọ́n mistake náà pálílé ìsánà aládàmsí àtàṣẹ̀lẹ̀ wọ́nà àǹkọ́ albayanu adẹ́ má di omi má gbèrè ohun ló bí jásí àgbàlagbà náà ìyẹn sọ fún yìí láti bá adẹ́ fẹ́lẹ̀ máa bọ̀mọ̀ lọ́tún wọ́n láti lè ṣe má jẹ́ gómi tó fẹ́ bù sẹ́nu má ṣe jù kó máa ló ṣe mistake kan sọ́wọ́n má sì fi omi náà sí mú jù kó máa ló ṣe mistake gbàbẹ̀dá sọ́nà ọ̀nà fún Ànábì sallallahu alaihi wasallam sọ́nà hadith ó ní jẹ́ kálùwà láàrin ibi tó fi sí mú bẹ̀ tó dó gbogbo dáadáa illa an takuna sa'ima àfi tó bá jẹ́ ẹni tí ń gbàwẹ̀ àfi tó bá jẹ́ ẹni tí ń gbàwẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́ni al-mubasharatu wal-qiblatu lis-sa'im ilé ìfáwọn tó ti níyàwó lé nígbà tí ń sọ látẹ̀ ó ní ọkọ ti yàwó ǹjẹ́ wọ́n lè kíṣì ara wọn ní àwẹ̀ lọ́sàn àwẹ̀ fún làwọn àtọ́ àgbéyẹ̀wò ní tíra wọ́n ní lára tí ìsìláàmù gbà wá láàyè àmọ́ kí lálàyé ó ní ilẹ̀ látọ̀rọ̀ yálà wa Aisha radiyallahu anha wọ́n yálà Aisha sọ pé ọlá ànábì asábà mọ́ kíṣì àwọn ànábì sí ń bẹnú àwẹ̀ kódà ànábì a mọ́ lọ́mọ́ wọn ànábì sí ń bẹnú àwẹ̀ àmá ànábì ní kápá lórí abẹ́ rẹ̀ ju gbogbo èyí tó kù lọ orí kálukú ṣọ́ra rẹ̀ ìtumọ̀ rẹ̀ sí aláwà Aisha sọ ni mọ́ ní pé àwọn àtànábì ti mọ́ sí bẹ́ẹ̀ nínú lè sí bẹ́ẹ̀ ìwọ́n lè kọjá ọ lè sọ́dá tó bá sì sọ́dá ìfẹ́bínú torí pé ọ̀nà tí ń bẹ lórí pé aláwẹ̀ lọ rí súnmọ́ ìyàwó rẹ̀ lọ́sàn-án kó léwu ọ̀túnkù lọ́rọ̀ ẹrú lágbára rí o bá ká ọgbáwẹ̀ àwẹ̀ ọjọ́ mélòó èyí ò pín 60 fún oṣù méjì oṣù mélòó oṣù méjì yẹn wọ́n tàbí àìlè tí ó tẹ̀lé wọn ọ̀wọ̀rọ̀ kódà kan ti gbádé wọ́n ti gbé oṣù káàbọ̀ àbò ti gbé oṣù ká àti 2 third ó wá kò tó ṣe ní 1 third like 10 days ló wá kò tó fi gba àwọn yẹn 10 to 9 days
ọwá ni gbogbo ẹ̀sìn mi lọ́la ma lè fi gírí strange tó bá ilé sí mi lọ́la tó jẹun lọ́la ọ bẹ̀rẹ̀ afresh wọ́n padà wọ́n tún ká orí oṣù méjì péré ìdí nìyẹn níbí Ànábì sallallahu alaihi wasallam náà wá ṣọ́ wa lára láfáà fi tẹ̀síwájú fún wa pé bá lè lé àtìyàwó ilé tó yẹ pọ́dọ̀ ni wọ́n tẹ́ ìtì ìdárúgbó ẹ̀yàn ṣọ́ra kún bí irú nǹkan bẹ́ẹ̀ mọ́ sí bẹ́ẹ̀ akórìíra rẹ̀ fún wọn dúnà ṣe àgbàlagbà bàbá 70 irú àwọn yìí wọ́n lè ṣe bẹ́ẹ̀ bàbá 60 wọ́n lè ṣe bẹ́ẹ̀ bọ́ ìwọ́n bá lè lé ìwọ́n tó jẹ fẹ́yàwó ọmọ 20 kìíní kan ọkọ̀ mi tí ó wọ́n débẹ̀ wọ́n ṣe kí ìjọba wọ́n débẹ̀ kí lẹ́gbàá wà rẹ̀ Abdullahi bin Amr bin al-As bin al-As wọ́n pẹ̀gbà wọ́n rọ̀ látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam. Ó láwọn ń bẹ lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam jọ́ka fàjá aṣáàbùn ó lọ́dọ̀mọkùnrin kan wá dé ọmọdé bá Ànábì. Olúwa bèèrè pé òjíṣẹ́ sallallahu alaihi wasallam. Uqabbilu wa ana sa'im, ṣé mo lè máa kíìsì ìyàwó mi tí mo sì ń gbààwẹ̀ lọ́wọ́? Ànábì lára, ó lè kíìsì ìyàwó rẹ̀. Ànábì ní kí jama'a, láà, ó lè kíìsì ìyàwó rẹ̀ nígbà tó bá ń gbààwẹ̀ lọ́wọ́. Fàjá aṣẹ̀rìkún àgbàlagbà wá dé. Ànábì wá sọ gbàlagbà yẹ pé àgbàlagbà yẹ wá ń bèèrè lọ́wọ́ Ànábì pé uqabbilu wa ana sa'im, Ànábì ṣé mo lè máa kíìsì ìyàwó mi tí máa ń gbààwẹ̀ lọ́wọ́? Ànábì ni a kò sí tó burú bẹ̀rẹ̀ ọ̀dì síbẹ̀. Níjọ̀kọ́ kan náà, àgbàlá ọ̀dọ́ wá, Ànábì ní láà. Àgbàlagbà dé, Ànábì ní na'am. Abdullahi ibn Abdullah sí ní Manadara ba'duna, ó láwọn wá wo láwọn báyìí pé ọ̀rọ̀ Ànábì ti pé méjì jókòó yìí. Ẹnìkíní wá sọ pé náà, ìkéjìdé ó sọ pé náà, faqala Rasulullah sallallahu alaihi wasallam. Ànábì ní ẹmọ́ ìgbọ́rọ̀ yìí takura wọn ṣe rágbàlagbà tí mo lóò lè kí ìsìyàwó rẹ̀ yẹn yẹ́ mú lè kò dámsà òun lè kọ̀ntrọ̀ rẹ̀. Mo jẹ́ pé hàdí àwọn ní ìmọ̀sọ̀pá ní ìlú lálàáfíà torí pé tọ̀rí pẹ̀lú tó bá wá náà sí lè tẹ́lẹ̀ lálàáfíà torí Ibnu Lahiya man Ibnu Lahiya àwọn amaladi ṣe ọ̀dá man Ibnu Lahiya wọ́n sì mọ̀ Abdullahi ibn Lahiya barakallahu fika ṣe tí àdífì lọ́dọ̀ ìfún torí tẹ̀ lè máa rá ẹ̀hánàwó mọ̀dálẹ́sìlá ìgbọ́ tíra lè jóná ọlẹ́ṣọ́ lárúbá ní oníṣìláwò ẹjí tíra rẹ̀ bá jóná kí ló ṣẹlẹ̀ sígbà tíra rẹ̀ jóná ẹkùtìlá albánuwari fọwọ́ mukhtalikun fi akhir umrihi tó jẹ́ pé hadithi rẹ̀ hadithun bá ìwà fẹ́kọ̀ lakínà mukhtalik ìṣtìláàtù tó padà wá bá yẹn ó wá fa pé ta bá ti rókọ rẹ̀ nù hadithi àtún yẹ̀wò dáadáa iṣẹ́ hadithi ẹni tó gbà wá kọ́bùnà ìṣtìláàtù yìí kí ló fa ìṣtìláàtù ní pé ẹ̀tàrọ̀pàt kùtùbù tíra tí ń fi ń kọ́ hadithi tíra rẹ̀ jóná ìgbẹ́ sí náà àdáwò tí wọ́n bá wọn ní ìmọ̀ wọn kí tíra wọn jóná àdáwò ó wá jádáwò lánàá ju èní ìlọ ṣọ́rá náà tíra tó bá ní tíra àwọn àfáà jóná kìí ṣe tíra àtọ́nà fowó rà náà mìíràn nítorí mọ́ mì ní pé tíra tí wọ́n fi kéwú tí wọ́n kọ gbogbo àdìtì gbogbo ọmọ tí wọ́n mọ̀ láyé wọn tí wọ́n kọ sí nítorí tíra yẹn bá jóná bá ló fẹ́ pọ̀ ní àdìtì padà ẹni tó ṣe pé dọ́pùtù kìtáàbì ní dọ́pùtù rẹ̀ tẹ́lẹ̀ tó wá fẹ́ wá padà sí wọn ló dọ́pùtù sọ́lẹ̀ wà lóde yóò wá dìgbò yóò kẹ́ mọ́ sọ nǹkan kí ní ìwọ̀n ní balance nǹkan yẹn ó mọ́ bàjẹ́ máwọn ní ìmọ̀ lọ ló jẹ́ sí àwọn tí wọ́n bá fẹ́ràn àfá àwọn lásìkò yẹn ìmọ̀nà tí wọ́n gbà ní pé nǹkan ti sàfà ó mọ̀ ṣọ́ láti mọ́ gbà àdífẹ́ lọ́wọ́ rẹ̀ ìfàmìlọ́tẹ́ nìkan táwọn kó ṣe rárá fún àbá tí wọn àwọn ọmọ rẹ̀ ni àwọn ọmọ dìídì mọ̀ náà bàbá wọn ni gbogbo ẹni tó bá fi kí ó tó bá ti dé ìdádìwà olè kọ́ ní àdífẹ́ lásìkò kí ló fà àti lẹ́kùtìlá kí ló fà ní pé wọ́n fẹ́ ṣọ́ ìmọ̀ bàbá wọn so àwọn àdífẹ́ tán ti gbà síta tẹ́lẹ̀ kí ìmọ̀ yẹn sì mọ̀ rìmẹ́nì ní ìmọ̀ bàbá wọn tó gbé jọ tí ìtìlá tún bá ti dé irú tó ṣẹlẹ̀ sí ìtìlàhí àì tí ó mọ̀ sílẹ̀ sí gbogbo albayanu ààrẹ ó láwọn gbí ìta ní ìta lónìí náà ìjọ ẹgbá wọn tó bá fẹ́ràn rú àwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kan sí fún wa náà ni èèyàn wú yíkú wí káàkiri ń bú sáàbé ń takò gbogbo nǹkan àwọn èèyàn wá ní ó mọ́ wíbẹ̀ mọ́ ẹni kan fílẹ̀ kébí yẹn ti sàásí ni tó bá ẹkẹ́ ìmọ̀ kan ti sàásí ni yìí gan lóyẹ kẹ́ fi ní kó mọ́ sọ̀rọ̀ mọ́ ẹ̀yà gẹ́gẹ́ kí àwọn èyí tó ti sọ lẹ́yìn tẹ́yìn kó sì mọ́ ní alùbáríkà gbogbo àtúbá ẹgbẹ́ láti rò pé bí àṣà tí ló bá àwọn ẹkọ́ mọ́ sọ̀rọ̀ mọ́ ìjọba
wọ́n tí bá ti ń sọ àwọn èèyàn nídájẹ́ òkè wá nítorí pé ti ṣàṣe ìjọ alókàwà pẹ̀lú alẹ́ àwọn ikú ẹni pé wọ́n ti ṣàṣe àfáàní aláàjá so tó ní ibùdó làkíyà ó fa kí àdífì yóò mọ́ ní àlàáfíà ṣùgbọ́n àdífì yẹn ni ò lálàáfíà hekima tó wà níbi àdífì yẹn hekima tó ń àbímà ṣe pé yẹn lọ́wọ́ Aisha náà ìgbà tí wọ́n ní alẹ́ ti bá Nabi sallallahu alaihi wasallam anábì máa ń kíṣe àwọn nínú àwẹ̀ anábì máa ń ṣe mubashara àwọn nínú àwẹ̀ wọ́n wá fi parí ẹ̀ pé lakinnahu kana amlakakum li irdi anábì lè control ara rẹ̀ jẹ́ lọ ó túnmọ̀ sí pé ẹni tó bá wà nípò ẹni tó lè control ara rẹ̀ kì ní yóò wà ìgbàlá yóò wà irú position anábì wá ní fàkà anábì ó lè control ara rẹ̀ kí wá ṣe ẹnu mọ́ ìtó ní mímọ̀ nìkan ìjà anábì ó lè fàkà anábì ó lè control ara rẹ̀ ṣùgbọ́n kéèyàn bá ló ní mímọ̀ lòun lásìkò yìí tó bá sì ń jọ́dọ̀ ṣáwà ara rẹ̀ mọ́ lágbára ju ẹni tí ó já rúgbò lọ ọba àjò ní mímọ̀ ọba àjáfàlá ọba àjẹ́ mufti àbíwọ̀ jẹ́ mufti táwọn gbogbo tó bá wọ́ lè jẹ́ mufti ti wáyé o àwọn mufti ti wáyé náà ọ̀dọ́ ni wọ́n náà lọ́wọ́ náà bá máa rí má débẹ̀ kò dáa má ṣe kéré jọba má débẹ̀ alùbáyà àgbà àjẹ́ wá fi àfáà àti sàlàf àwọn ẹni rí àná ọ̀rọ̀ pọ̀ látọ̀dọ̀ àwọn náà tí wọ́n fi ń sọ ìlú náà àmá èyí tó dáa fún mùsùlùmí ni pé فليكن على حذر شديد فليكن على حذر شديد الله طيب الخامس تحليل الدم وضرب الإبر التي لا يقصد من التدبير تحليل الدم ìtumọ̀ تحليل الدم ní aláwẹ̀ tó wá ní láti rọ́nù àwọn test kan bí àwọn blood test jẹ́gbà láyé wá gbàláyé wá àbíyàn ní láti gba àwọn injection kan àbíyàn ní láti gba àwọn drip kan tó bá jẹ́ pé mímọ̀ la yóò pọ̀sọ̀dọ̀ bí i tẹ́kìríyá àwọn bí i tẹ́kìríyá tí ó bá ti ṣe tó ṣe pé in táwọn elétò ìlera gbé ilẹ̀ wọ́n fẹ́ kó máa sáàbù fún wa irú okun àti agbára tó yẹ kó ń jẹun fún wa pé òun ni ó mọ̀ fún wa alìbàrá àgbà rẹ̀ ní wọlé kò sílẹ̀ ìfẹ́lẹ̀ fa iná wọlé iṣẹ́ mílẹ̀ ló fàtọ̀rọ̀ tí kò sí nínú nǹkan tó bá àwẹ̀ jẹ́ kò jẹ́ kí wọ́n sálàyà àwọn onímọ̀ fa ìpé tó bá fi lè mú ìyàn ti gba drip omi náà ni wọ́n ti pàásì sínú ara rẹ̀ àwọn afá wa ní ó lè jọ bẹ́ẹ̀ lóòtọ́ ṣùgbọ́n ó fi ń gba ìtọ́jú alìbàrá àgbà rẹ̀ ìrìnjẹ́ sí Allahu a'lam èyí tó súnmọ́ jù ní pé kò sí kí ní jẹba sílẹ̀ náà. الحجامة الماذا؟ الحجامة ìjámà ni Yorùbá máa ń pè ní ká dégó láti kí láti jọba ká dégó òní kọpín àwọn èyí tí ó dá nínú ẹ̀jẹ̀ ara káyọkù lára nínú súnnà tààsọ̀rọ̀ lágbègbè nínú wa àwọn ọmọ ìyá wa kan ti ń rí báìbọ̀ ẹ̀ ọlọ́run mọ́ṣà bá wá sí wọ́n lẹ́sùn nínú ọ̀nà tí èèyàn fi mọ́ tójú ara ọ̀nà kọ́pìn wa wallahi alazim ó sì ṣe pé odidi báàbù nínú tíra kò lè sí àpá àti mọ́ ń ka tíra tó lè sọ pé tí bá mọ́ ń ka tíra ẹ̀sìn dáadáa kọ́ tó ka tíra láàrin oṣù kan ọ̀ọ́rin ìpàdé ìjámà kódà ká ní sí àrùn ilmi náà lọ mọ́ ń ká ọ̀ọ́rin ìpàdé ìjámà tíra fíkí lọ mọ́ ń ká ọ̀rọ̀ ṣe akànrọ̀ ìjámà tíra àṣàbù lọ mọ́ ń ká ọ̀ọ́rin ìpàdé ìjámà ìlànà ní tàbí mọ́ sí tọ́jú ara àwọn èyí tó dàbí ẹ̀jẹ̀ tó dàbí ìdọ̀tí inú ara tó lè ṣàkóbá fún àgọ́ ara wa òní wọ́n máa ń yọ jáde lára wọ́n sì máa fi ń tírìtà àìsàn tó pọ̀ kódà wọ́n máa fi tírìtà àìsàn ìrọ́mọ bí ìgbà àwọn tó máa ń parẹ́ ní ohun èyí tó wà máa pè mí pé gbóò náà ti máa ń sí ìmọ̀ ń parẹ́ àmá àwọn tó mọ̀ wọ́n ṣe kí ní ìjọba wọn mọ̀ ó ní àwọn complaint tó ní fún ní hijama pé mo ní nǹkan báyìí wọ́n ní hijama tá a ṣe fún yín gbogbo bí joint ara yín láti ṣe ìtọ̀ nídìí ẹlòmíì tó bá complain hijama tá a ṣe fún yín agbárí yín láti ṣe hijama yín tá a ṣe ibi ẹ̀yàn ọrùn yín báyìí láti ṣe
kò dẹ̀ sí ìtọ́fẹ́ yọ àwọn ẹ̀jẹ̀ tó dúdú tó lè ṣàkóbá fún àgọ́ ara wọn náà fẹ́ yọ kúrò lára. Àmọ́ súnà ní tàbá lè gbìyànjú kí yóò máa ṣe dáadáa frequently tàbá máa ṣe àwọn tí wọ́n ṣe. Àwọn brothers pọ̀ tí wọ́n ti ń ṣe nìsí, àwọn sisters náà sì ti pọ̀. Ìtí kan máa ń ṣe mí lọ́rọ̀ wọn ni pé àwọn charges wọ́n gbà mí máa ń tẹ́rù báyìí. Níjọ́ ẹnìkan ni alọ́rẹ̀ ṣe ìjámà fọmọ ìgbà tó náà kọ̀ pé lórí ìjámà bá charge ní 150,000 naira. Okay, ẹlòmínà ni wọ́n pẹ́ báyìí tó pé àbá advance ìjámà, kí ní jẹ́ advance ìjámà lànẹ́bí ní káwọ́ sí ẹlẹ́mọ gbogbo bí tẹ́ẹ̀sùn papọ̀ mọ́. Ó ti wá dó àwọn kìnnìkan wà táwọn wá ń ṣe nísìn, ó lè fà fún wọn díẹ̀ lóòtọ́ àmúlógún 150,000. Wọ́n ti láwọn kọ́ọ̀pù gbàmílé tán lò nísìn, so àpé láwọn ayé ìyá wa àtàwọn bàbá wa ọlọ́mọ́sàbá kẹ́kọ̀ọ́ wá ẹgbẹ̀ wọn láwọn bàdá àwọn mọ̀tán máa ń ṣe ọ̀dọ̀ àwọn Haúsá náà máa ń mú wa lọ ń gbà náà lọ àwọn abẹ́sí. Àwọn Haúsá yẹn ìwo báyìí àwọn ọmọ ìwo ẹran náà máa ti sín ojú mi tó ti fẹ́ fa ìdẹ̀ tó ti sín tó ti já báyìí ó wà mú ìwé ẹ̀kọ́ kan gbèrè ni. Ó dáa tí wọ́n fẹ́ atẹ́gùn kan sí lábúrò láyé ó sábà fi ní kan fẹ́ atẹ́gùn sí òjò wọn pọ́n pẹ̀ òjò ọba kan ojú bí kí ní ẹ̀bá ẹ̀jẹ̀ máa jáde pẹ̀ wọ́n kàn kó báyìí. So agbálàdà yẹn risk wà bẹ́ẹ̀ ó sì léwu àlàáfíà làwá ọkùnrin ìwó tánù fẹ́ ẹ̀kan ó rẹ̀ tó ṣàánú ó náà ni wọ́n lò fún ẹlòmí. Irú ọ̀nà yẹn yóò lè fa káwọn èèyàn máa kó àrùn látara àlùbáyà kí wọ́n fàkún máa kó àrùn látara so a ṣọ́ra fún gbogbo kẹrẹ a sì sá fún gbogbo kẹrẹ. So yẹ́ pé ọ̀nà tán wá ń gbà lónìí àwọn ní ìjábọ̀ ti wá lónìí wọ́n ti ní àwọn wọ́n tó bá fẹ́ sí fún wá san gbogbo àwọn accessories yẹn lọ́tọ̀ ó lè jẹ́ bí 14 ní wọ́n wá nígbà ní ìgbé àwọn tó báyìí kéèké báyìí ó sì fi ṣe wọ́n kí àmọ́lógún wọ́n rẹ̀ náà kìíní kan ẹ̀lẹ́ àwọn ẹ̀kọ́ bí súnà yẹn ẹ̀lẹ́ wọn tó bí kí ní jọba so wọ́n gba price tí ó wà reasonable tí súnà yóò fi lè padà tó ẹni bá wọ́n bẹ́nu wà rẹ̀ tó lè wá ṣe ìjámà àfáàkì wọ́n sọ fún wọn pé ẹni ká mọ́ ṣe ìjámà yìí kọ́pì ènìyàn kan gba ẹ̀jẹ̀ lára tẹ́lẹ̀ ó ti wà nínú tàbí ló bá rẹ̀ jẹ́ lẹ́yìn náà ṣẹ̀ wá pàdánù ẹ̀yẹ̀ rẹ̀ ó wá ní ìrìnàtọ̀lá Nabi sallallahu alaihi wasallam fi ìlú àpá ìnáàlì gan ṣe ìjámà anábí sí ń gbáwẹ̀ lima látàrí ẹgbà wá tó wá látọ̀dà tó láì bin Abbas radiyallahu anhuma anna Nabiyya sallallahu alaihi wasallam ihtajam wa huwa sa'im ipa Nabi ṣe ìjámà wa huwa sa'im anábí sí ṣe ìbẹ̀nuwáwẹ̀ ilé ìlànà àpá padà wá lò pé hādhā ākhiru mā alayhi Nabi sallallahu alaihi wasallam Thabitun al-Bunani ona sọnù ọ̀rọ̀ rẹ̀ wọ́n ni wọ́n bèèrè lọ Anas bin Malik radiyallahu anhu wa sallam wọ́n ni akuntum takrahuna al-hijamata lis-sā'im ṣe máa ń kórìíra ẹ̀yìn tó ń mìíràn káwọn sàábé torí Thabitun al-Bunani ọmọ tí wọ́n sàábé lò ní wọ́n sún fánà sí ìgbè báyìí pé ẹ̀yìn àfá àwọn atẹ́jẹ́ sàábé ṣe máa ń kórìíra kí ìwòṣe ìjáfà tí ìbá pẹ̀lú àgbẹ̀ qāla lā ó ní àyíkó lè ọdọ̀ illā min ajli ad-du'af ìdá àkọsí máa ń kó rí ẹ̀fẹ́ lómi ni pé ẹni tó bá jẹ́ pé ìjámọ̀ tó ṣe ẹ̀jẹ̀ tán gbà lára rẹ̀ pọ̀ ó ti wájú wíkì wọ́n nínú ẹni ẹ̀lá máa ń rò pé kó mọ́ gbá rẹ̀ kí dẹ̀ tó fà á tó yá àlàáfíà ara rẹ̀ náà ẹ̀jẹ̀ òpọ̀ lára mọ́ tó wá lọ rí gbá rẹ̀ ó lè fèèdì ó lè dàbù wọ́n nítorí yóò nìkan bọ̀ tí ò bá ti sí yẹn inú ni wáyà mi ti ti Bukhari akuntum takrahuna al-hijamata lis-sā'im 'alā 'ahdi an-nabiy sallallahu alaihi wasallam lásìkò ànábì tí ẹ̀gbọ́n kó ìyá rẹ̀ ó níta àwọn ikú ìyá rẹ̀ Abdullah ibn Abbas ìgbà tí ó sọ̀rọ̀ nípa ìjámà ó ní alfitru mimma dakhal wa laysa mimma yakhruj ẹni bá ní ìjámà mọ́ ń báwẹ̀ jẹ́ kò rí ṣọ́ ó ní torí pé in tán bá ní mọ́ ń báwẹ̀ jẹ́ in tó wọlé sí wa lára ló ń báwẹ̀ wá jẹ́ kìí ṣe nǹkan tó jáde kú nínú ara wa ẹ̀jẹ̀ jáde ní àbówọlé ó jáde alfitru mimma dakhal la mimma yakhruj albayanu wa àfáàkọ̀kọ̀ Abdullah ibn Mas'ud قل إنما الوضوء مما خرج وليس مما دخل والصوم مما دخل وليس مما خرج قل شريعة ولا إنتو بقى أنا جنتي
tí nǹkan bá jáde lára wa ló bá àlùwàlá jẹ́ tá a bá ń tọ̀ àbá sú àbá ṣe nọ́mbà jù ní tó bá àlùwàlá jẹ́ ní tó bá ẹni pé nǹkan tó jáde yẹn ayé ṣùgbọ́n ẹ̀wẹ̀ in tó bá àwẹ̀ jẹ́ kìí ṣe in tó jáde in tó ṣe kí ni jọmọ́ àá in tó bá wọlé lóbi jẹ́ pé àbúsà ẹni lẹ́kọ́ dìrọ̀ dìrọ̀ àárín lọ́sọ̀rọ̀ sọ́ọ́bà lọ́sọ̀rọ̀ àṣọ́tọ́ onílábà sábì ìjà àmà ti lè sọ ẹni tí máa ń gbá rẹ̀ kò sí láì fi oyú ẹni bẹ́ẹ̀ kó máa ṣe ìjà bákan náà àṣàbẹ̀ dáwọ́kú àtàkù kí aláwẹ̀ tí ń gbàwẹ̀ lọ́wọ́ ilé yóò ní ṣe pẹ̀lú àwọn obìnrin púpọ̀ ẹni tí ń gbàwẹ̀ lọ́wọ́ kó máa wá tẹ́sì oúnjẹ ẹni tí ń gbàwẹ̀ kó máa ṣe kí lápé kó máa tẹ́sì oúnjẹ tí ìgbà láyé rẹ̀ sípà àbí òsì náà tó ká nínú ilé yìí nínú tí ó sí láì fún bẹ̀ náà àmọ́ mo fẹ́ ìyà ó ní òdè dábí dé ọ̀rọ̀ yẹn mọ́lẹ́ àtúlẹ̀ bẹ́ẹ̀ àtúlẹ̀ pé wọ́n tó bá ń gbàwẹ̀ máa tẹ́sì rẹ̀ lọ ayọ̀ in ta fi dé pé bí adami tó kú ní yí alhàlá kó jẹ́ pé tó fẹ́ tẹ́sì yẹn ọbẹ̀ yìí ní ráìsì ní àbẹ́wà ní kò gbọ́dọ̀ dé ọ̀nà fún yìí yẹ́ pé kò gbọ́dọ̀ sọ́dá kò gbọ́dọ̀ sí kí ìjọ máa kò gbọ́dọ̀ kọjá bí ìtẹ̀lẹ́ báyìí àbí bí ahọ́n rẹ̀ ó sì lẹ́yìn látara yìí tó wọ́n látọ̀rọ̀ Abdullahi ibn Abbas radiyallahu anhu wa ní sahaba ajma'in ó ní kò sí láì fi kéyàn tẹ́sì àwọn ará wá dárúkọ àwọn kọ̀kọ́ wípé bí oúnjẹ ní bí ọ̀bẹ̀ nígbà náà ó ní láì tí kò sí láì fi kéyàn tẹ́sì ẹ̀ lópin ìgbà tí ó bá ti kọjá ọ̀nà fún amílẹ̀ yìí àkíyèsí ìbẹ̀rù rẹ̀ Abdullahi ibn Abbas sọ lóòtọ́ pé ní riwaya kan ó ní la ba'sa an yatata'ama as-sa'imu min al-qiyam ó ní kò sí láì fi kẹ́ni tí ń gbààwẹ̀ lọ́wọ́ ó tẹ́sì kan láti pọ̀ àmá tajannubu aula ká jìnà sí ìfẹ́ ẹ̀bẹ̀ta ká jìnà sí òṣègémi torí gẹ́bí tó bá ti ń tẹ́sẹ̀ orí lọ gbàgbé gbóyẹ fi sí báyìí ọba gẹ́bí àpòyá kò kára fi ẹ̀kan náà ni kò lẹ̀ ti fílẹ̀ èyí ọjà àpòjá kò lẹ̀ tún padà àpò tó lè ṣẹnu gan ipò sí but bí ó jẹ́ tọ́jú àwọn iṣẹ́ lẹ́lẹ́kẹ̀ẹ́tẹ́ ìkẹrẹ tí ń pé kàrún ọ níwà tí ó gbé ọkàn dátọ̀ rẹ̀ nílé tó àwẹ̀rẹ̀ jálò so ó bẹ́ta kí yóò ṣe kí ní jama'a ló jìnà sí so àmẹ́ tó bá bẹ́ ṣe kó ṣọ́ra àti afar kan bẹ afar mọ̀sùlùkì iná àwọn makí ọ̀rọ̀ sọ̀hábà ó ní mọ̀sùlùkì ní àwọn lọ́sọ́rọ̀ ìyàwó Aisha radiyallahu anha ó ní àìnà wà rọ́jùlùm máa ó ní kí ó ṣe mẹ́rin kan ọkùnrin kan náà bẹ pẹ̀lú ìjọ náà wà dhalika yawm Arafa ó lọ́jọ́ Àràfà lọ́jọ́ ẹ̀ padà àti lánàá fi ṣàrá yàrá Aisha wa ní kan gómi kan wá tí mo mọ̀ kan tó mọ̀ qala tó wá ní lawla anni sa'ima la dhaqtu nǹkan tó gbọ́dọ̀ ní gẹ́gbọ́ àyàn tí ìbá ṣe pé mi náà ń gbáwẹ̀ ni mo bá tẹ̀sí ọmọ ẹkí ni ọmọ tẹ́sì ó túnmọ̀ sí pé kí ni ò jẹ́kọ́ tẹ́sì ẹjọ́ náà lọ́bí jẹ́ pé àápà kéèsì gbogbo ẹni tó bá ní lóòtọ́ àwọn alfáà máa ń sọ ẹlòmíkẹ̀ máa ń túlẹ̀ bẹ́ẹ̀ máa ń sọ ti Aisha yìí náà lawla anni sa'imatun labaqtuhu albayanu wà dẹ́ tí ìbá sọ náà pé mò ń gbá mẹ́rin èmi náà bá ìbá tẹ́sì drinking so a lè tẹ́sì nǹkan pẹ̀lú májẹ̀mú pé tún padà tẹ́gbé ẹnu bí alágírísì àti yóò kàn àmásà ìtara lásán lé ní ẹwà ní ẹni tíṣọ́ bẹ̀ ń fara rẹ balẹ̀ omi bàwẹ̀ jẹ́ àbí omi ò bàwẹ̀ jẹ́ omi bàwẹ̀ jẹ́ àbí ò bàwẹ̀ jẹ́ tàbá ń ṣàdù àlá alẹ́gbómi sẹ́nu àbá àdẹ́gbómi sẹ́nu omi àdù àlá tàbù sẹ́nu kí ni òjò bàwẹ̀ jẹ́ gbọmọjàmọ́ Bẹ́ẹ̀ni gbogbo tó bá ní máa ń bàwẹ̀ jẹ́ ní jíjẹ ní múmu tí ó bá ti kọjá ẹnu wa tí omi àdùn àlá náà kọjá oná ṣe kéré jọba ju àwọn sàálẹ̀ ìmọ̀ ni wọ́n fi sọ̀rọ̀. Èyí tó bẹ́ máa tara gbá ní kára tẹ́sì gún wọ àmọ́sàlẹ̀ yìí. Àbí tó bá lè sọ fún wa pé omi ò bá àwẹ̀jọ́ lókù wá ní mọ̀ nǹkan bí láti sọ̀rọ̀ rẹ̀. Ọlọ́pàá fún wa ní àgbóyọ̀ rẹ̀ náà.
الكفر والفقر ونحو ما أيوة. bákan náà alcohol aláwẹ̀ tí ń létí ro aláwẹ̀ tí ń lo eye drop àtàwọn nǹkan tó yí pé a mọ́ ń lò táa mọ́ fi sójú ìjó bá wẹ̀ jẹ́ àgbógbà àwẹ̀ jẹ́ hàrí ọmọ a ní gbogbo dáa kálẹ̀ yà ń léyè bá wẹ̀ jẹ́ tí wọ́n sawa'un wujida ta'amuhu fi halqihi am lam yajidhu aw wajada ta'amuhu fi halqihi aw lam yajidhu aláwẹ̀ ò bá fi ẹ̀ nínú ọ̀nà fún rẹ̀ ní sí ó lo eye drop sójú ẹ̀ ó yẹ kan sójú tó kan tí ẹ spread sínú ojú nígbà tó bí níbi 1 minute ó wá ń fíìlì in tó fi sójú yẹn ó fíìlì ẹ̀ níbo lọ́nà a ní kò bá fíìlì ẹ̀ rẹ̀ ojú ò kìí ṣe ibi tán ní kó gbà tó kò bá wẹ̀ jẹ́ tán àwọn mínà wọn fà láwọn ògbà òwe lókùgbà tó ti ń fílẹ̀ lọ́nà fún ti bàjẹ́ wọ́n ní ṣùgbọ́n ilé ìtàwí máa wọ́n jáhù Sheikh Islam Ibn Taymiyyah rahimahullah òun tí Ibn Taymiyyah anágbà kún lékè lọ́rọ̀ fi risalati nafi'a níbi tí àwọn tó ṣàfàní tẹ́kùnrúkọ rẹ̀ ní Haqiqatu Siyam wà tí bí Ibn Qayyim al-Jawziyya ọmọ kí Ibn Taymiyyah náà Ibn Qayyim al-Jawziyya iná wọn náà sọ yẹn fi kitab al-Qayyim níbi tí àwọn pàtàkì tẹ́kọ pé Zadul Ma'ad Zadul Ma'ad قال الإمام البخاري الإمام البخاري رحمه الله أنا قلت بعورة وأنا صلى الله عليه صحيح وقال ولم ير أنس والحسن إبراهيم بالكفر للإسرائيل بأسا أنا أتي أنس بن مالك أتي الحسن البصري أتي إبراهيم أنا أميت تتاوي إكاكا إبراهيم النخعي وأنا لا يفهم بكالا والتي رسول على التاسع مسألة لك السادات وقال وما يباح للصائم فعله صب الماء البارد على الرأس والاغتسال kí aláwẹ̀ kó máa gbàwẹ̀ lọ òun wá mú àgbóhùn pọ̀ kó wá wọ́ omi tó tutù dáadáa kó wá dà sórí omi tó tutù ó ṣe kí ni ó dà sórí ìjábọ̀ mẹ́lẹ̀ ìjó bá rẹ̀ jẹ́ láà kó bá rẹ̀ jẹ́ kí ló dé قال البخاري في صحيح nínú Sahih Bukhari al-Imam al-Bukhari alayhi rahmatullah wọ́n sọ lọ́rọ̀ wọn pé باب اغتسال الصائم báàbù yìí báàbù pé wíwẹ̀ aláwẹ̀ káláwẹ̀ ló máa wẹ̀ wà bá ń dábìnà Umar radiyallahu anhu ọmọ sáwọ́ bá a ní kó dájọ́ kan Abdullahi ibn Umar ó mú omi ó wá gbogbo ẹ̀ tí a sọ فالله عليه وهو صائم ó wá dá òun lé pọ̀ ní òun lè wá dámi lásán sórí ó wá dá omi yẹn síbi aṣọ wọ́n ló wá mú aṣọ yẹn kó wá dà sórí wá fi borí rẹ̀ ní kọ́bà orí rẹ̀ wọ́n wá sọ ìsìn ìbẹ̀rù náà wọ́n lè wọ́n pé ìwọ̀n àbúrò wá dámi síbi aṣọ ohun mọ́rú ohun tán sọ lúfà ọlọ́wọ́ sí rọ́nù wà lọ hajj alọ Mẹ́kà alọ Madina alọ mọ́rọ̀ àṣẹ hajj tí a bá dé ohun Mẹ́kà àti Madina ọmọ pé ó bí yọ́n di à ń dàsá fọ́ gbangba wọ́n rántí hajj 2023 táwọn wà lápẹsẹ̀ tàdémù náà àwọn abẹ́jẹ́ ti wá bẹ́ẹ̀kù sáwà sufficient láti ọdún yìí lágbára rẹ̀ ọ̀lá blọ́ọ̀kù tí wọ́n dá sí drinks láwọn èèyàn lẹ́nu àwọn àtàwà ń ta blọ́ọ̀kì yìí lánàá gbé blọ́ọ̀kù ti fi yẹyẹ àti ń gbé sí orí báyìí nínú oòrùn blọ́ọ̀kù tó jẹ́ blọ́ọ̀kù tí ó jẹ́ ice to block bá jẹ́ gbé sórí báyìí láàrin 5 minutes ó yọ òkè omi ó yọ ó di kíni ó di omi kí láti ṣe block gbogbo afúnwágbóhùn náà wá lọ gbogbo ẹka lọ tó bàtà wá parí hajj tàbí wọ́n bọ̀ wá ní ó ní ẹni mẹ́kan àjọ rìnrìn ìjọ tí mo sọ yìí ọgbọ̀n bá mọ̀ṣáyẹ̀ lájọ ń bọ̀ tàwà ń rìnbọ̀ yà ojú ọ̀nà blọ́ọ̀kì tí ọmọ bí ọmọ kékeré kan báyìí ohun òdúró àwọn àbúrẹ́ àbáṣe blọ́ọ̀kì báyìí ló gbé dání òun náà ti gbà pé ìkan ti ń ṣe wábọ̀ ó gbé pàdíwá báyìí èmi gbà kan lọ́wọ́ rẹ̀ bí tí mo wá gbà àwọn méjìlá àjọ ń lò àwọn àgbè blọ́ọ̀kì tí èrò lè gbé sọ 5 minutes a gbé sọ́wọ́ fún bí 10 minutes tó gbé sọ́wọ́ sí náà tó gbé sórí ẹni yóò tó gbà á lé náà tó gbà á gbé sórí tó bá tí wà láàbá tí wá pọ̀ àpàtàkì ẹlòmí náà tó gbé bá a ṣe ń pèpè sí ayé so tí wọ́n bá rò kórùn kan mú yà yìí òun kọ́ ní mú bí yóò lè pa láti ìwọ́n láti jọba èrè pa àwọn òrùn gangan ókè àsìkò tútù ni wọ́n lọ ọ̀dẹ́ máa ń ẹnìkan ló yíwọ̀n àbí ìtìkọ̀ ọmọ alágbàtọ̀ pẹ̀lú àmá àsìkò tútù ló lọ agbó fílì ọrùn òtútù lọ fílì òtútù tí wọ́n wá fílì yẹn èmi náà ti fílì rẹ̀
so wọ́n lẹ́ experience ìgbà tó yọ èmi náà nípa tí wọ́n ní máṣe ọba bá kìlọ̀ náà aha ودخل شعبي الحمام وهو صائم. ودخل دخل شعبي الحمام. الشعبي عليه رحمة الله هنا هو أنه حمام ذات لوه قد وانوا من جنا لوه قال الحسن أها لا بأس بالمضمضة والتفاوض للصائم. أيوة قال الحسن البصري رحمه الله قل لا بأس بالمضمضة والتفاوض للصائم anything that you know only bomi sẹ́nu kó gbójú kó krista kódà kó tàbí tútù sára kó wẹ́ tààrà kò sí láì fi mẹ́rin وقال صلى الله عليه وسلم Ọlọ́run sallallahu alaihi wasallam gan tó jọ gàrà pátápátá. صب الماء على Ànábì gan máa ń da omi sórí, huwa sa'im, Ànábì sì ń gbààwẹ̀. Minal atash, èyí tó sì máa Ànábì da omi sórí ni pé nígbà tó ń gbẹ pọ̀, kò fẹ́ mu omi, Ànábì yóò wá da omi sórí. Àwọn minal har, àbí ká nígbà tí ti bá pọ̀ tó mú, Ànábì máa ń da omi sórí sọ. So Islam yìí, yìí ṣe ìṣẹ́ ọlọ́run bá fẹ́ fún wa mẹ́. Kí ló fẹ́? Ìdẹ̀rù. Ṣùgbọ́n àwọn tí wọ́n máa ń sọ pé ẹ mẹ́gbẹ̀ lẹ́yìn tó ń bá ti ẹ̀kú látàrí, àmọ́ bí wọ́n ti rẹ́ ẹ̀rí látọ̀dọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ló sì pàápàá tó sì pọ̀ tó túnmọ̀ sí pé ẹni tí ń bá ń gbààwẹ̀ kò sí láì fi ó dàbí sórí kò sí láì fi kó fún mi wẹ̀ abẹ́lọ́wọ́ bá ọlọ́mọṣẹ́ àfihàn ní àgbóyé ọ̀rọ̀ rẹ̀ ó sì ṣàlékún dáadáa ṣàlékún àgbóyé àlékún ìtò déédéé ọlọ́mọṣẹ́ àṣẹkẹ́lẹ́ kankan so eléyìí náà tún ní jùmlá tó ìbá àtà al-muta'alliqati bis-siyam ó wá pa àwọn question tí wọ́n wà nílé inshallah fi dars al-qadim a máa lọ sí báàbù yuridu Allahu bikum al-yusra wa la yuridu bikum al-usra àwọn tí Islam tó fi sí ẹ̀dẹ̀ fún wa olúwa ní tó lọ́wọ́ bá gbé fún wa ní ìdẹ̀ kò sì fẹ́ ìnira mo wá ṣàdínú kan fún yín lánàá ìpadà níbi mú ṣe bọ́dà kí mo yan náà ìwà máa bí ìyàn mo ní bí ata bá tètè dé láti lẹ́kṣọ̀ dáná a sì dáṣù ní ìrọ̀lẹ́ owó iná sí nígbà tí ó wọlé lánàá dáṣù tí ọba ní kú ní ọ̀nà ìgbà àtúngbà ìgbìtẹ́ mẹ́ta lọ alọ́lé iṣu ní ọlọ́wọ́ àfàgbáríkàs àmúra sákìlárí àwọn sẹ́díìdì ọlọ àwọn ọlọ ọlọ́wọ́ àfàgbáríkàs sí ìjọba náà ìyẹn ni wọ́n fà lánàá àmọ́ lónìí ó dàbí pé lẹ́kṣọ̀ ìwọ̀ kan mo ní láàárọ̀ ìṣọ̀ náà mo wá ní pé ó yẹ kí n ti dé títí àṣà tó dárúṣù wa nírọ̀lẹ́ ìkòrí jẹ́ aago mẹ́fà torí Ramadan ọjọ́ díẹ̀ tó báyìí àmọ́ bí ṣe ṣe kọ́rùsù lẹ́jọ́ Tuesday bá bẹ̀rẹ̀ lẹ́jọ́ bá sì kọ́rùsù Wednesday abẹ́rẹ̀ lẹ́jọ́ Thursday ojúmọ̀ sí pé ọjọ́ pọ̀ mọ́ àti tí ìdíbi lọ́kàn nínú tíra mo sì fẹ́ ká ó ti ẹ̀mọ́ kù síbi lẹ́yìn bá ọ̀pọ̀ lẹ́yìn láti lọ́kàn mi tó bá ti ń kù síbi lẹ́yìn láti lọ́kàn dé ilé òun bọ́lọ̀ bá ní àsìkò padà mọ̀ bàwá nínú ọ̀rọ̀ lẹ́yìn láti lọ́kàn dé àmà ẹ̀nà láàrẹ̀ ṣàwọn láàrin ọjọ́ mẹ́ta tó kù ìpò ká parí tíra yìí ó wá tó mú mi pé ọjọ́ ká ní dáwọ́rọ̀ kékeré kan lórí tíra ìyáàmù ọmọ náà ká fi kẹ́kọ̀ọ́ pàbó láti kí tarawih nínú Ramadan àtàwọn ọ̀nà táà mọ́ nígbà tó kù àmọ́ ká tó lè ṣe yóò á parí ilé ìgbà ẹ̀mí tàbí wá nílé ìparí tá lè ṣe yóò ọlọ́run fún aláṣẹ́kọ̀ ìdí nìyẹn insha Allah tọ́lọ̀ máa lára ti dìde lónìí bí mo ti ṣe nù àti bẹ̀rẹ̀ láti àṣẹ ọlọ́mọṣẹ́ àtúnwádàgbọ̀ yọ ọ̀rọ̀ ọ̀ṣẹ́lẹ̀ ọmọ ọ̀ṣẹ́lẹ̀ ọ̀rọ̀ àbúkọ̀ ṣùgbọ́n ọmọ ọ̀gbọ̀n ṣe iṣẹ́ ta wá ní ẹsẹ̀ jẹ́ ìṣẹ́ ìlú ní ọ̀làlẹ̀ padà bí sí ti kò yẹ tó a lè rí parí àwọn tíra ọlọ́mọṣẹ́ àṣẹ طيب أمي السؤال واحد فقط اثنان تفضل انت ìbéèrè ni pé àbá ń sọ̀rọ̀ nípa lè ṣe ṣáà ìyá ní ká fi omi símú ẹni tó bá jẹ́ pé tó bá fi lè mú omi àlùwàlá báyìí tó bá kàn ọ̀rá fún báyìí omi yóò dé ìnira fún pé ìfà fún bí wọ́n bèèrè tó lè mọ́ gbẹ́ta rẹ̀ bóyá omi yẹn lè pa lórí ẹlòmí ìbẹ̀ nǹkan mọ́ títí pa ní ìmọ̀ ìtì ń pa lórí wa ma ja'alna alaykum fi ddin
ọlọ́run ọmọ òfẹ́ sí yìí òfin ni wá lára ẹni tó bá ti wà nínú situation bẹ́ẹ̀ òun ò ní máa fi sí mójú nìyẹn àmọ́ yóò bẹ sọ pé òun fi àkóso àti mọ́ sí oníbàá èyí ò ní òsínú oṣù náà bá wà fún ẹnìkan béèrè lọ́tọ̀dọ̀ àwọn obìnrin assalamu alaikum warahmatullahi wabarakatuh and is donation of blood break fast ǹjẹ́ ká lọ donate ẹ̀jẹ̀ ló bá àwẹ̀ jẹ́ àbí kò bá àwẹ̀ jẹ́ ó ti jáde lọ́rọ̀ lẹ́ẹ̀kan yẹnu ni ọlọ́dún mọ̀ tẹ́lẹ̀ náà sí ìgbà náà kò sí láìfí kẹni tí ń gbàwẹ̀ ní ìlú lékè bọ́rọ̀ àwọn kan ó donate ẹ̀jẹ̀ rẹ̀ ló pẹ̀ ìgbà tó bá ṣe pé kò ní ṣàkóbá fún àwẹ̀ rẹ̀ ká sì donate ẹ̀jẹ̀ ló aṣlù rẹ̀ àwọn onímọ̀ míì but majority ni wọ́n gbà pé kò sí láì ká donate ẹ̀jẹ̀ àwọn nǹkan táà ní donate ara wa ń bẹ lóòótọ́ àmọ́ wọ́n ní ẹ̀jẹ̀ mọ́ ní reproduction tá a bá donate ẹ̀jẹ̀ nísìn ìmí orí produce padà pẹ̀lú ògbọ́ Ọlọ́run ọba àti pẹ̀lú àṣẹ Ọlọ́run then ẹ̀jẹ̀ ó tún máa ń pọ̀ lára ẹlòmíì ìdílẹ́bù pé àfikún donate o tí ó bá tún lọ donate ẹ̀jẹ̀ yóò tún máa kó nira bá àlàáfíà ara rẹ̀ ẹlòmíì tún bẹ́ẹ̀ ní ìjọta fún ni àfikún donate ẹ̀jẹ̀ tó bẹ́ẹ̀ wà lẹ́ni tí ń gbàwẹ̀ tó náà bá wà ní situation bẹ́ẹ̀ ó lè donate ẹ̀jẹ̀ ṣùgbọ́n tó bá mọ̀ pé nígbà tí ẹ bá sì lọ donate ẹ̀jẹ̀ nínú condition tí wọ́n wà ń bẹ́ẹ̀ nígbà míì wọ́n wọ́pọ̀ ní ọjọ́ kó bí ṣẹ́jú márùn-ún náà kan ìwọ́ náà pé tí kò ní yíwọ́ ẹlòmíì tó bá sì fẹ́ yíwọ́ kó sáré mọ́ kí mílíkì bọ́ ní bọ́lẹ́nu ni so tó bá yẹ kó bùkátà sí ká sì sùúrù náà àbí a ní pé agbára ní máa ń ka ẹnìyẹn dúró tí ò fi dàsọ ìtọ́ àlálẹ́ ibi tó bá ti fẹ́ lọ ní donate gbà náà tàbí kó dúró kó dẹ́yẹ Ramadan àmọ́ tó bá ti tẹ́sẹ̀ tán ni pé kò lè ní lára bóyá omi tó pọ̀ lámù gan tó bá donate gan in tó sì ṣẹ́kúnlẹ̀ gan ó sì gbé ilé ìlànà sílá ìjọba Allahu ta'ala ẹnìkan tó ní collection of blood samples does it also breaks fast nígbà tá bá ti lé ẹ̀rí donate ẹ̀jẹ̀ sample ńkọ́ èyí ò ti ẹ̀já mọ̀ kankan jẹ́ torí mélòó náà ni wọ́n gbà bí sample kò tó nǹkan tí wọ́n máa ń gbà níbi yẹn fẹ́ donate alákọ̀ọ́ṣà fún alágbẹ̀ẹ́ náà tọ́gbà níta jónà ókè ẹni tó wà nípò jẹ náà bá wọ́n ní ṣe state ẹ̀gbin ló wà ní àbúmọ́ state ẹ̀gbin ló wà state kí ló wà jẹmọ́ ẹ̀gbin wọ́n ẹ̀gbin yẹn bọ̀yí dáadáa kìí ṣe ẹ̀gbin tí mùsùlùmí ò wá lè jókòó pẹ̀lú rẹ̀ àbí tí ó padà kọ̀ wá àbí tí ó lè gbà wá lọ́wọ́ amẹ́gbin pé kò lè bí ẹ̀nà ẹ̀gbin pé kò lè gbé àlùkò àmọ́ kò dẹ́gbin pé kò lè gbà rẹ̀ kò sì dẹ́gbin pé kò lè jùkú sí dáhùn mùsùlùmí bá wà lọ́dún kan Abu Hurairah radiyallahu ta'ala Abu Hurairah dáhùn jẹ́ náà nílé ọ̀wá tí ìwẹ̀ lọ́kàn àwọn òwúrẹ́ aṣọ ìjàlá ní àbíyẹ́ kàsàrí bọ́ta síta ó ti bọ́ta báyìí wá pàdé Ànábì sallallahu alaihi wasallam Ànábì rí wá ó pé ẹmọ̀ confusion dé pé ṣé kí wọ́n kọ́lọ̀ wẹ̀ náà ni àbí àbáhẹ́rì Ànábì máa pàkó rẹ̀ ọmọ kí ó lè ṣe àbúrẹ́ ọdún àtẹ́gbà kí mo pàdé lọ́dọ̀ Ànábì ọmọ kí ó rí Ànábì wá fọwọ́ kọ́ àbúrẹ́ lọ́wọ́ báyìí àbúrẹ́ wọ́n ń tẹ́mọ̀ yọ ọwọ́ kú òbí ọwọ́ Ànábì sì rẹ̀ ààrẹ tí gbáwà ìgbà Ànábì Ọlọ́run ló ránṣẹ́ Ànábì tí wọ́n ń dí ọwọ́ nìmú dáadáa ohun àtọ́ wọ́n ń pàyẹ wọn náà sàláwà Ànábì sálá àbúrẹ́ra ọwọ́ àbúrẹ́ra fẹ́ níbi Ànábì wa àbúrẹ́ra wò pé kí sí lọ tàbúrẹ́ra fi rò bẹ́ẹ̀ wọn náà wò pé mo mọ̀ ní jẹ́nẹ́bàlá kò sì ṣe é sọ arákùnrin jẹ́nẹ́bà ń bẹ̀rẹ̀ ara kò sì ṣe sọ àmọ́ àbúrẹ́ra Ànábì sáfà àwọn àjọ ìgbà wá ní kò bí táwọn èèyàn wà Ànábì ti bá jọ àwúrà Ànábì ti jáwé èèyàn ìwà tó tó wáyé dé àbúrẹ́ rádá wọ́n lè gbẹ̀pọ̀ mọ́ kéwúre ní Ànábì tó ti ń sáré gbèsè ẹ̀ àbúrẹ́ rádá yìí ní mọ́ gbọ́lọ́wà orí dáfẹ́ ní bá ń gbọ́ àbúrẹ́ rá ọ̀sámi mọ́ kéwúre ní Ànábì ń wà ń jòkó sallallahu alaihi wasallam ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ níjọ́ kan tábúrẹ́ rá béèrè kan lọ́wọ́ Ànábì sallallahu alaihi wasallam
Ànábì ní mo ti mọ̀ pé ẹnìkan ò ní ṣáájú rẹ̀ òkú rírá béèrè lọ́wọ́ mi ìwọ ọlọ́kọ̀ọ́kọ́ pàwàdì ọmọ kí wúrẹ́ ni ọ̀rọ̀ ní tafẹ́ ní wọ́n gbà fún rírá ayé ẹni ló gbà jẹ́ ni àbúrò rírá yìí ó wá dé padà ọjọ́ wá wọ ẹjẹ́ náà Ànábì sallallahu alaihi wasallam bọ́lọ́ wá lọ látàrọ wọ́n lè mọ̀ pé èyàn ńlá ní lọ́dọ̀ Ànábì bọ́lọ́ wá lọ látàrọ agúnlá mo dáná jẹ́nàbà lẹ́gbẹ̀ẹ́gbà tẹ́ wọ́n ní púpọ̀ lọ́dí rọ jẹ́nàbà náà kí wọ́n Ànábì ní wá ní tó wà ìrìnàjò mú mẹ́lì òdòdó kò lè jẹ́ ẹlẹ́gbẹ̀ yàndọ̀rọ̀ wẹ́kẹ́ jẹ́nàbà yìí ti ẹ̀gbẹ́ tí a kò lè jókòó tì wá àlejò sọ̀rọ̀ àlejò àmọ́ kò lè kírun láì tí ìbọn jẹ́nàbà mọ́rọ̀ bóyí wà Allahu ta'ala ẹnìkan bèèrè nínú àwọn bèèrè pé when you said the husband can kiss the wife but okay during fast but if they trespass okay trespass is it the both of them that will face the consequences or the husband alone ìbéèrè yìí lọ gbogbo question ọlọ́run sáré pàdé ìtẹ́lẹ̀ gbogbo ìbéèrè a ní kán mọ́ kí sára wọn lẹ́ẹ̀kan a wá kí sára wọn wá yíwọ́ ṣọ́kọ nìkan ló dára ní àbíyàwó ìyàwó náà dára ọlọ́sẹ̀ kí ni jama àkíní wọn wó ó yẹ kí wọ́n rẹ̀ sọ pé èmi ò ṣe o ìṣe kí ni àwọn onímọ̀ wá ní tóbìnrin bá lóhun ò ṣe tọ́kọ bá fọ́ọ̀sì rẹ̀ bí ọkùnrin raga rẹ̀ ní wo ilé ìtìgbà mílẹ̀ kọjá bá ń gbogbo kó tá kátólógó tó fọ́ ìkan ti wọ́n àwẹ́ obìnrin ní pàtẹ́jọ́ náà àmá kò ní sàn àfàà tó ní pé ọkùnrin ló ṣe kí ni ó jẹ́ ń parí owó kan ṣẹyọ kan lẹ́yìn Ramadan àmá mọ́gàjí tó ṣe ohun mọ́gàjí ó gbá ọjọ́ mélòó àwọn oṣù méjì ní ohun ìgbà ni wọ́n gbé ọkọ̀ tó kù lọ́nà ẹ̀rú ló bí ẹ́ pé ọgbà àwọn eré ipá bá wọn kí o má dìbẹ̀. Question tó wá látọ̀dọ̀ àwọn obìnrin tó last ni pé what is the best age for a girl to marry Islamically? Age wo ló dájú ọmọbìnrin ó marry? Àwọn olúbèrè báyìí dá marry rẹ̀ nígbà tí láwọn ọlọ́mọdé nínú àwọn ọmọ àmàdé olúbèrè ó sì dá tó yẹ pé nígbà tẹ́ pèrè rí ọlọ́wọ́ ó ṣàdẹ̀kùn dáadáa fún ọgbọ́n ó ṣàdẹ̀kùn ìmáyé. Ọmọbìnrin mùsùlùmá ìgbàwó ló dá ó máa ní age kọ́ la fi sọ age kọ́ ní kí ní jọmá kọ́ la fi sọ tọ́mọbìnrin bá ti bàlágà tó sì sí ní tó yẹ kí yìí ní ó ti lè máa rí àmọ́ ní condition ní pé ọmọbìnrin kankan mọ́ bẹ́ẹ̀lì kankan lòwò àndéètì papọ̀ mọ́kọ̀ lẹ́tà ọfẹ́ déètì ẹnìkan sọ́kùnrin wọ́n mọ́kùnrin náà mọ́kọ̀ lẹ́tà ọfẹ́ déètì sọ́kùnrin o mo kà ní ìgbìmọ̀ ìjọ ní o la yut'anu ahadukum fi ra'sihi bi mikhyatin min hadid khayrun lahu min an yamassa imra'atan la tahil kama fi go ọbẹ̀ abẹ́rẹ́ kama fi gún agbárí rẹ̀ báyìí ó lóore tó kọ́ fọwọ́ kan obìnrin tí ó lẹ́tọ̀ sí ọ bẹ́ẹ̀ ni wọ́n obìnrin náà kọ́ fọwọ́ kan obìnrin tí ó lẹ́tọ̀ sí ọ tó bá ti tó àkókò tí ìbọn máa rí kí ìbọn máa rí tẹbá sọ̀rọ̀ age ní òfin ìlú nìsí ní Nàìjíríà wà ní gbogbo ọmọ tó bá marry tó less than 18 under age ní wọ́n kàkọ́ wọ́n lè ṣúrù ẹni bẹ́ẹ̀ ó lè dá lọ ní ẹjọ́ ọ̀nà àwọn ọkùnrin bẹ́ẹ̀ ó lè bára rẹ̀ mẹ́wọ̀n tó bá ráwọn tí wọ́n tọ́bẹ̀ hàn lè mọ̀ tipátipá náà bá tún wá lọ rí máyàn ìyà gidi ló jẹ́ ọmọ tó bá lọ jẹ́ kó wà under 18 bọ̀ tó bá ti jẹ́ pé 18 ní ọgbàkún ti di adult ó ti lè marry ṣùgbọ́n àwọn advice àwọn ọmọ wa lóbìnrin lásìkò tá a wà yìí gbogbo ọdún bá fẹ́ marry ṣe in halal way
in what? Halal way. Ma jẹ́ ẹnu àwọn tó jẹ́ mọ̀tẹ̀kìdá àti àkùdá wọ́n ní boyfriend ẹni bá dé tó ló fẹ́fẹ́ lè bá dáadé jù lọ sọkún dáadé jù lọ fẹ́fẹ́ ẹlẹ́ẹ̀kejì eléyìí ìmọ̀ràn ní bíbẹ́ gbà ọmọbìnrin wa ìmọ̀ràn gbẹ̀yìn ọmọbìnrin pátápátá ọmọbìnrin lè kí ó yìí ní àbọ̀ ọ̀sẹ̀ lè kí ó ọjọ́ ọmọ bíbí inú mi ní àbí ìṣọ̀rọ̀ bíbí inú ìmọ̀ràn ìlú àkókò gbogbo àsìkò ìwọ ọmọbìnrin tó bá fẹ́ márì make sure pé o ti rú rẹ̀ lágbára ìmúlò ti rú rẹ̀ lágbára kó tó lọ ní ọkọ àdánwò tí ń bẹ ń tàbí ó mẹ́rin kí bó ṣe sáré lọ náà lọ́dí sáré padà gbẹ̀yàn ọmọ wà yìí àìmọye irú àwọn ẹgbẹ́ ìrísí wọ́n wọ náà ní àtìntọ̀ lápọ̀ padà rẹ̀ tàbí tí ń padà sílé bàbá rẹ̀ wọ́n fẹ́ at the age of 18 yóò padà sílé at the age of 21 ìgbà tí ó dé padà at the age of 21 ọmọ méjì ti ń bẹ lọ́wọ́ rẹ̀ ọ̀yà ta ni ó fẹ́ mọ́ nísì ó dé liability sáwọn bí rẹ̀ lọ wọ́n fẹ́ mi at the age of 19-20 yóò padà wálé at the age of 25 inú dé ọ̀nà òkọlẹ̀ náà ní kò fẹ́ mọ́nà ọmọ méjì mẹ́ta mẹ́rin ti pẹ̀lú ọmọ rẹ̀ ìyàní ó tún fẹ́ yóò dìlà ilé ti ṣe àmọ́wọ̀ ọmọbìnrin tó bá ti ró rẹ̀ lágbára ọkùnrin gùn ní gbàdúrà fún òkú sílú ẹ̀ ọgbọ́ agbára tí ń wí kìí sí ọ̀rọ̀ ọgbọ́n náà lọ́rí kọ́tílọ̀ fẹ́ mọ́ aṣọ́ ọ̀nà kọ́ ogun yóò pẹ̀lú fashion design ìmọ̀ kọkíw gidi Al-Qur'ani kò yẹjú láàrẹ ha Qur'ani sórí mọ́ Qur'ani ká mọ́ kíw tán pè ní kíw lẹ́yìn yẹn kàwé lójú àbí àfà ọdí ọ̀tíkì sí gbòrò wọ́n mọ̀ nílé ọ̀tá kìí tọ́nà bá ń wá bẹ́ kẹ́ tó ní skìlì kan inú tẹ́lọ́rì tó wá sọ lẹ́ẹ̀kan yẹn ọdí wá kọ́ gbà náà ọtún máa ṣọ́ náà ọtún lè gbé kìkìní kan ọtún lè ìwọ́n náà mọ́ àwọn tí mọ́ ń dáná òkú ni wọ́n pè ọtún lè ṣe kétrò ọtún mọ́ṣẹ́pọ̀ kan ó ti rú rẹ̀ lágbára wá gbọ́ o ìwọ́n ọmọbìnrin tó bá ní gbogbo agbára tí mo kàálẹ̀ má jọ rẹ lójú pẹ̀lú rẹ o má jọ tó bá jọ rẹ lójú pẹ̀lú rẹ ò tó ní pẹ́lẹ̀ ọkọ̀ tó dáwọ̀ ọkùnrin wọ́n tí mo wá yà ní kìíní kan bá ṣe ṣẹ́ríṣì kóbìnrin lẹ́kọ̀ọ́ kóbìnrin jóbìnrin tó on her own ohun gẹ́gẹ́ lágbára fún rẹ̀ níjọ́ tí ìgbèrágá bá ti wà ní ọ̀rọ̀ rẹ̀ kódà táwọn ọ̀rẹ́ rẹ̀ máa ń paṣó rẹ̀ pé á ẹmọ́ ìlú sí ilé di owó ẹjú wọn lọ wádà tó fún mẹ́nu ilé gan níbi ti fẹ́ bọ́ ìyẹn fádápọ̀ ìmú fádápọ̀ wí ìyẹn fẹ́ ní kí ó gbogbo ní kí ó lọ ẹjọ́ máa fún mọ́jọ lọ a ní ìṣẹ́ máa ẹjọ́ lọ ní tí ó padà dì ní ẹ̀ àmọ́ ìwọ tó fẹ́ tó ń prepare rí ọmọbìnrin ọjọ́ ọmọ kí o wá ń bí ò jẹ́ ń bí tó ń prepare kó fẹ́ márì máa bí rẹ bó ṣe ń bẹ sọ ìpé ṣòwò ti mọ̀ kí wọn ṣe Kùránì ti dúró ṣe sànàwíyà rẹ̀ tó ti yẹjú tàbá dálárúwá kalẹ̀ fún oníṣẹ́ ìsáàdì lọ́mọ́ tààkà rẹ̀ bóò ni western education bọ́lọ̀ ti bá dé level wo lọ wà ẹ̀kọ́ ilé ayé bóò ni lọ́wọ́ rẹ̀ àwọn ilé Islam kọ́ ló pé condition yí kalẹ̀ o ọdíkẹ́ ìtẹnumọ́ gbọ́mọbìnrin ò ní gbogbo ilé yóò lọ ní ọkọ̀ manakai kódà níbárí kó wọ́ ìgbéyàwó rẹ̀ àmọ́ tó ju wá ń láyé lónìí jẹ́ ká mọ̀ pé àwọn obìnrin ò fẹ́ ní value mọ́ wọ́n ní value mọ́ so tí ìbá ti fẹ́ bá ti wò pé ó lè kò gbọ́nà sún lẹ́nu ìsìnkú kó lé ó wò ní pé kí ló fẹ́ kú sí ọba yóò wò ní pé kódà yóò máa rí pé liability ló jẹ́ fún òun pé tẹ́rù rẹ̀ kó wọ́n lọ ṣùgbọ́n tó mọ́bìnrin náà tó bá strong tó lágbára tó ní nǹkan tí èèyàn máa ní lọ́wọ́lọ́wọ́ tọ́kùnrin bá jẹ́ wò pé ẹni ìbẹ́ dìgírí ló bá ti wò pé irú ẹ̀kọ́ tí ń bẹ lára ọmọbìnrin yìí tó bá bá fi kọ́ àwọn ọmọ ní kọ́ ṣẹ́rí ìfẹ́ ó ní ìfẹ́ wà tó ìfẹ́ wò àmọ́ kò sí gangan ọ̀jẹ́ gangan tí wọ́n bá sagídí jù lọ́lọ́ kọ́ ìgbàlùwò máa kẹrù rẹ̀ kúrò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹgbẹ̀ àpàdà èyí tí ó wí fún yìí I'm talking from experience àwọn alábí ẹ̀yìn tẹ́ ìṣọ́ tẹ́ ń bèèrè bèèrè adúgbọ́lọ́dọ̀ ọlọ́ àwọn náà ti máa sọ ní sí pé àwọn alábí lánàá àwọn náà wà nípò àwọn ìyàwó
àti wà bẹ́ẹ̀ kọjá. A máa dúpẹ́ fọ́lọ́run báwa náà ti ní experience níwọ̀n bá pé ha sọ́sí níwọ̀n bá jọmọ kéwú bí àbọ̀ ọjọ́mọ bíbí ọmọ ẹni tí ó bá fẹ́ ọmọ lọ́dọ̀ ti ní yóò gbé ẹ̀ àwùwádìí rẹ̀ mẹ́rìnwọ́kàndé àwọn stars wà ní tájú sáàrù rẹ̀ ọwọ́ afẹ́ àwọn ọmọdé wá tán ọdún kan ọdún méjì ọwá lé wọn bọ́ta àwọn múwàdí ó wà padà wálé ìwà dàdọ́wò pa àwọn aláṣọ máa tọ́ wọn padà aṣọ àmọ́ bá wọn tọ́ ọmọ tán fífò ọmọ tó múlùkálùkù ọmọ tí ṣe o ẹ̀yàn ọmọbìnrin ẹjẹ́ kò ní yíó pé ṣẹgbọ́ ẹ marry when it is your time but at this stage mójútó kéwú ẹ mójútó ìgbé ẹ nígbà tí ó bá bí bá ní pọ́wọ́ 2021 wà ní pé nǹkan ti dé pẹ̀lú ògbòlọ́dọ̀ ọlọ́ wà á rí pé in fact ti dùnú àtayọ̀ láàrin ìfà ẹgbọ́pọ̀ ọlọ́wọ́n sàbà àti ẹ̀rùn ọlọ́pọ̀ ti ṣe dáadáa fún gbogbo wa so ẹgbájú mẹ́kọ̀ọ́ yíò gbogbo wọ́n mọ́kùnrin kéńkéńkéńké náà wọ́n tọ́ sí kí ó débì kan tọ́ kọ́ lẹ́tà sóbìnrin ọdún náà fẹ́ ní kẹ́fẹ́ ó lọ sí ní ọ́ tọ́bà lẹ́ni sọ fún ọ má sí bẹ́ẹ̀ mọ́ wọ́n tí kí ni jọmá gbogbo ẹni tí bá ń sí bẹ́ẹ̀ má sí bẹ́ẹ̀ bí i bá ti lẹ́yìn ọ̀dọ́ lọ́dọ̀ bá ìbáńgà ní ọ̀rọ̀ àmọ́ ọlọ́wọ́ bá tọ́jú gbogbo yí ó sì bá kọ ìmọ̀ sí ẹ̀yìn lè mọ́ gbogbo à ń kọ̀ fún yí láàjẹ́jẹ́ gbádùn àdé ẹ̀ ní mọ́ ewu olùsí tí ó bá mọ́ pé ẹ̀dùn jésù pèsè tí ó gbó lọ́wọ́ Yorùbá ní kẹmọ́ sọ náà bá ní bá rí ìjẹ́ ìrìnà tí wọ́n bá kẹ́ẹ̀kẹ́ tẹ̀ báwọn àwọn náà ti wà táwọn èmi àti wọn ìtọ̀rọ̀ wáyé dáadáa bá àti wọn bára rí ọlọ́wọ́ sàánúwà tí ẹgbọ́rọ̀ tó bá ti tó táìm tó bá ti sọ fún yírí tó bá ti tó táìm tó yẹ kó márì sọ fún mi kò fẹ́ márì tí dádì àti mọ́mí ẹ̀ tí wọ́n bá fìnánsì nìka ẹ̀ pẹ̀lú òkú ọlọ́mọ promise ẹ̀ tí máa fìnánsì kàmọ́ gbàdúrà wí lọ́nà jẹmọ́ lọ́nà pẹ̀lú òkú ọlọ́mọ máa fìnánsì tó bá ti lè ṣe ó ti ẹgbẹ́ jẹmọ́ tí mi ìdẹ̀ rí tó ní rẹ́kọ̀dù kò ti kọ lẹ́tà sọmọ ìgbèrè kan rí ṣùgbọ́n bá rẹ́kọ̀dù ààrẹ jẹ́ lọ́dọ̀ ní ohun mọ́já mú ẹ fún yẹn jẹ́ rẹ́kọ̀dù tó gbọ́rọ̀ ní tí máa fi ṣe nǹkan yẹn fún inṣàlá kọ́nà máa ti gbogbo wa ó ní pé kó jẹ́ kó gbajúmọ̀ kí tó bá ti wá tó táìpù fẹ́ máa rí kan wá ṣáàjù ó ti yá mí ní wé jẹ́ o bá wọ́n ti mọ́ 22 lọ tí máa ti rí pé yes anta ala khat in tó kú ìgbésọ́ ti rọ́mọ ọ̀tí ìrọ̀rùn tí máa rí pé wà ní ṣíwọ́n tí ìmọ̀ bọ̀ wáyàwó káàkiri tí máa bọ́ nínú lé kí ó yọ ọgbọ̀ àwọn afáfà kìí ọmọ mi kan lẹ́fẹ́ ìyàwó àbáyé ti rí ọya ọgbọ̀n lọ sọ fún dáadé rẹ̀ gbọ́ ti rí àwọ̀ tó máa ṣe láwọn àwọn ìlú lọ àìmọ̀ wọlé máa ṣe láwọn ní tó máa gbé ogun tó bá gbé ìwà pé kí ló fẹ́ kémi náà bọ̀ gbé mẹ́ á sì fẹ́ yàwó fún ọ sí wọ́n náà bẹ̀rẹ̀ lé ayé ìyẹn ló dá àmọ́ ọmọ kọ́nẹ́tà tó bèèrè tó ti rí ọ̀dá ọlọ́mọsí àpàlágbò yọ سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته